Praise the Lord. Ẹ jẹ́ kí a gbàdúrà. Jẹ́ kí a tẹríba kí a gbàdúrà. Ikú oró tí ń bá kú, ìyà ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ, gbogbo rẹ̀ ló ti kó lọ. Jésù Olúwa ó máa ṣe o, torí mi ló ṣe jìyà. Ní orúkọ Jésù, pẹ̀lú agbára ńlá tó wà nínú ẹ̀jẹ̀ Jésù, Ọlọ́run ìyè àti agbára wa, a dúpẹ́ lórí ayé wa. A dúpẹ́ pé ẹ̀yin Ọlọ́run wa ẹ ti kú fún wa, ẹ sì jí fún wa. A dúpẹ́ pé ẹ̀yin Ọlọ́run wa ẹ ti fi ẹ̀jẹ̀ yín ẹ ti fi rà wá padà. Bàbá mímọ́, a mú ọpẹ́ wá, a mú yìn wá ní àárọ̀ yìí láti wá dúpẹ́ ní ọwọ́ yín. Olúwa ẹ gbà ọpẹ́ wa. A mú ìyìn wá lórúkọ Jésù. Olúwa ẹ gbà ìyìn wa. Bàbá mímọ́, ẹ̀mí mímọ́, ẹ ti farada ìrora, ẹ sì ti jí dìde. Ikú ò nípa lórí yín mọ́, isà òkú kò nípa lórí yín mọ́. Ẹ̀yin Ọlọ́run wa, ẹ ti kú ẹ sì yè. Bàbá mímọ́, ẹ wá gba ọkàn ọpẹ́ wa. Májẹ̀mú ìyè, Olúwa bàbá, ẹ wá gba ìyìn wa. Bí a ṣe wà níwájú yín láàárọ̀ yìí, inú wa dùn, ayọ̀ wa kún torí pé kò sí kú mọ́. Bàbá mímọ́, ẹ̀mí mímọ́, Olúwa ẹ darapọ̀ mọ́ wa. Ìsìn yìí ẹ wá rìn láàrin wa. Ọlọ́run ìyè àti agbára wa, ikú yín lórí wa má jẹ́ kó já sásán mọ́ Olúwa. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá à ń dá má jẹ́ ká tún kàn yín mọ́gi lẹ́ẹ̀kan sí i. Ọlọ́run ìyè àti agbára wa bàbá, ẹ ti ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa bàbá, ẹ wá gbọ̀kàn ọpẹ́ wa. Bàbá, ẹ rìn láàrin ẹnìkọ̀ọ̀kan wa. Gbogbo ọkàn tó wà níwájú yín láàárọ̀ yìí láti mú ọpẹ́ wá lórúkọ ti Jésù, ọpẹ́ wọn má jẹ́ ó jáláì lọ́pẹ́ mọ́. Gbogbo èrò ìbànújẹ́ èyí tá a ti pó wá láti ilé lórúkọ Jésù, ẹ sọ dayọ̀ fún wa. Gbogbo àyíká àti àyídà yìí, ẹ̀jẹ̀ yín tẹ́ ẹ ta sílẹ̀ lórí igi Káfárì lórúkọ ti Jésù bàbá, májẹ̀mú òkùnkùn ẹ fi parẹ́. Gbogbo àwọn agbára ọ̀tá lórúkọ Jésù, Olúwa ẹ bá ni fi parẹ́. Ìsìn yìí ẹ wá gbàkóso. Bó ṣe ń lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ lórúkọ Jésù, Olúwa ẹ jẹ́ á parí ẹ̀ láyọ̀. Bàbá mímọ́, ẹ̀mí mímọ́, ń tà wá gbà níwájú yín láàárọ̀ yìí ni pé kẹ́ ẹ fọwọ́ kan ẹnìkọ̀ọ̀kan wa. Bàbá, ẹ wá fọwọ́ kan ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ má jẹ́ á wà bákan náà mọ́ o. Ẹ má jẹ́ á wà bákan náà mọ́. Ẹ̀jẹ̀ yín tẹ́ ẹ ta sílẹ̀ lórí igi Káfárì, ẹ fi wẹ̀ wá mọ́ Olúwa. Ọlọ́run ìyè àti agbára, gbogbo ipá èṣù ẹ̀ṣẹ̀ lórí ayé ẹnìkọ̀ọ̀kan wa, ẹ bá ní parí Olúwa. Àfi àwọn tí ó wà lórí ètò lẹ́yìn lọ́wọ́, àwọn bàbá wa tí wọ́n fi ọ̀rọ̀ yín bọ́ wa. Ọlọ́run alágbára, ẹ wá kún wọn ní agbára yín. Lórúkọ ti Jésù, ẹ̀yin tẹ́ ń ti tún wọn kì látẹ̀yìn wá lórúkọ Jésù, lónìí ẹ tún wọn kì fún wa Olúwa. Ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n fi bọ́ wa lónìí lórúkọ ti Jésù bàbá, ẹ ró wọn ní agbára. Bàbá mímọ́, ẹ fi àmì òróró yín ọ̀tun ẹ bá mi fi kún fún Olúwa. Àwa náà tá ó gbọ́ ọ̀rọ̀ náà lórúkọ ti Jésù, ẹ palẹ̀ ọkàn ẹnìkọ̀ọ̀kan wa mọ́. Bàbá aláàánú jùlọ, ẹ má ṣe wọ́n ní ohun èlò àlòpàtì. Bàbá, gbogbo àwọn ẹgbẹ́ akọrin àti nǹkan èlò tí wọ́n lò ní gbogbo lórúkọ Jésù, a rì wọ́n bọnú ẹ̀jẹ̀ Jésù, ẹ bá wa rì wọ́n bọnú ẹ̀jẹ̀ Jésù. Ẹ gbóhùn àwọn ọmọ yín, ẹ fi kọrin Olúwa. Àtà òdodo ní má jẹ́ ó gba ohùn wọn lò. Irinṣẹ́ tí wọ́n ó lò lórúkọ ti Jésù, ẹ dáwọ́lé Olúwa. Gbà tí a bá parí ìsìn yìí, a fẹ́ rí ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún yín mú lọ lé lórúkọ Jésù, ẹ ṣe bẹ́ẹ̀ fún wa. A dúpẹ́ pé ẹ̀yin Ọlọ́run wa ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Tó bá tiẹ̀ jẹ́ pé bóyá ordinary day ni akérò hallelujah yẹn, a lè sọ wípé bóyá ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n èyí tí à ń ṣe àyájọ́ pé Kristi ó kú fún ẹ̀ṣẹ̀ aráyé, ó sì jíǹde. Mi rò pé hallelujah yẹn mi rò bóyá ó bójúmu tó. Ọba àwọn ọba là ń ké sí, Olúwa àwọn olúwa, ẹni tó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú, tó ṣí ipò kú sílẹ̀, ẹni tó fún èmi àti ẹ̀yin ní ìṣẹ́gun lórí ikú kejì,
tí ikú kò sì ní ipá lórí ayé wa, òun là ń kí hallelujah yẹn sí. Ó yẹ ká lè ṣe dáadáa jù báyẹn lọ. Praise the Lord. Mo rí àwọn dáàdì kan àtàwọn mọ́mì kan tó jẹ́ pé àwọn àti Jésù bóyá wọ́n jọ wà ní the same category, bóyá wọ́n jọ kàwé ní school gbà yẹn ní, so classmate ni wọ́n, so wọ́n jókòó. A lè ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ. Praise the Lord. Praise the Master Jesus. Ẹ jẹ́ kí a jókòó. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè, ẹni tó kà wá yẹ láti lè rí ọdún àjíǹde ti ọdún yìí. Mo mọ̀ wípé ó dá gbogbo wa lójú pé kì í ṣe gbogbo àwọn tí a jọ ṣe ti ọdún tó kọjá ni wọ́n ní àǹfààní láti lè ṣe ti ọdún 2026. Orí ọ̀fẹ́ ni, àánú ni, kì í ṣe mímọ̀ ṣe wa, kì í ṣe òdodo wa náà ni ó dáa tó bẹ́ẹ̀. So a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ó dára sí wa. Àgbàdúrà wípé orí ọ̀fẹ́ náà yóò máa pọ̀ sí nínú ayé wa lórúkọ Jésù. Tí ó bá sì wo Kristi nínú ìfẹ́ rẹ̀ ní ọdún tó ń bọ̀, a jọ ṣe ní lórúkọ Jésù, nínú àlàáfíà àti nínú ìfọ̀kànbalẹ̀ lórúkọ Jésù. À ń lo àsìkò yìí láti béèrè bóyá ní àwọn tí wọ́n bá wa jọ́sìn fún ìgbà àkọ́kọ́ nínú ilé Ọlọ́run wa. A fẹ́ kí irú àwọn kan bẹ́ẹ̀ tán bá wà láàrin wa kan dìde dúró kí a lè kí wọn káàbọ̀. Visitors worship with us for the very first time. Nígbà tí kò sí àlejò, ẹ jẹ́ kí a farabalẹ̀ láti gbọ́ àwọn ìfilọ̀ tí a ní fún wa. Ní kété tí a bá ti parí ìsìn àjọyọ̀ ọdún àjíǹde ní ọ̀sán òní, àwọn aládarí ní àwọn zones wa kọ̀ọ̀kan tí a ti ń ṣe ìsìn onílé-jilé, wọ́n máa ní ìpàdé wọn, preparatory class for the zonal coordinator, ìyẹn fún house fellowship. So àwọn tí ọ̀rọ̀ náà kàn, ẹ jẹ́ kí a dúró. Bákan náà pẹ̀lú àwọn ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ ọkùnrin oníhìnrere, èyí ni Sunday àkọ́kọ́ ilé tẹ́ máa ń ṣe ìpàdé yín. Ẹ rántí láti fi sí ọkàn kí àwọn tí ọ̀rọ̀ náà kàn kí wọ́n sì dúró fún ìpàdé. Wọ́n ní kí a sọ fún gbogbo àwọn tí wọ́n bá wa mójútó ọ̀rọ̀ tí iléèwé wa kàn, ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iléèwé, pé èyí náà ni Sunday àkọ́kọ́ tí ẹ máa ń ṣe ìpàdé yín. Ẹ rántí láti dúró fún ìpàdé. School sport management team, ẹ dúró fún ìpàdé lẹ́yìn ìsìn. Ní ọjọ́ tí ọ̀la, a máa ní àjọyọ̀ ọdún àjíǹde níbí yìí. Àwọn ọ̀dọ́, àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò Gálílì bá ṣe máa ń pè lọ́dọọdún. Wọ́n retí gbogbo àwọn ọmọ wa níbẹ̀, àwọn ọmọdé, àwọn teenagers, gbogbo àwọn ọ̀dọ́ ni wọ́n retí láti wà ní abẹ́ ètò náà. Mo sì gbàgbọ́ wípé ètò náà yóò dùn, yóò sì lárinrin. A wá ń rọ gbogbo àwa òbí tí a sì ní àwọn ọmọ wẹrẹ, tí a ní àwọn àgùnbánirọ̀ àti àwọn ọ̀dọ́, ẹ jẹ́ kí a rí wípé àwọn ọmọ náà wọ́n wà ní abẹ́ ètò náà ní ọjọ́ tí ọ̀la. Ìjọ ti ṣètò bí gbogbo ẹ̀ yóò ṣe dùn, tí gbọ́ngbọ́n yóò sì kàn sí. Ṣùgbọ́n tí Ọlọ́run bá fún àwa náà ní oore ọ̀fẹ́, a lè gbé nǹkan ìpanu dání. Àmọ́ nǹkan tí àwọn ọmọdé nílò, bisikíìtì ni, àwọn drinks tí àwọn ọmọdé máa ń mu yẹn, a lè gbé dání ní ọjọ́ títí ọ̀la. Bí a ti jọ ń ṣe àjọyọ̀ ọdún àjíǹde, ikú àti àjíǹde Kristi nínú ayé wa kò ní já sásán. Kò ní sí ìpàdé ẹgbẹ́ ọkùnrin oníhìnrere àti ti ẹgbẹ́ obìnrin ìhìnrere ní ìrọ̀lẹ́ ọ̀la nítorí pọ̀pọ̀ ṣinṣin ọdún àjíǹde tí a máa ṣe lọ́la. Ṣùgbọ́n tó bá di ọjọ́ Wednesday, ètò ìsìn àárín ọ̀sẹ̀ yóò máa wáyé gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ jẹ́ kí a fi sọ́kàn. Aago 5 là ń bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ Bíbélì. Ètò àdúrà aago 5:30 ní ilé yìí. Àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi aago 6 ni wọ́n máa ní ìpàdé títí wọn. A tún fẹ́ fi àsìkò yìí rán wa létí wípé ìpàgọ́ àwọn wúńdíá ilé tí a ti ń fi lọ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn, ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ni ètò ìpàgọ́ náà. Ọjọ́ 9 April 9 sí ọjọ́ 11 ìyẹn Thursday sí Saturday ní ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ ní ètò ìpàgọ́ náà yóò máa wáyé ní Shalom Baptist Church Orogun. Owó ìpàgọ́ fún àwọn ìpele kìíní sí ìpele kẹta
wọ́n ní pé ẹgbẹ̀rún 6 ni. Fún àwọn ìpele kẹrin sí ìpele karùn-ún, ọjọ́ ìsinmi tó ń bọ̀ òun ni ìpàgọ́ tí wọ́n yóò máa bẹ̀rẹ̀ ní Hebron Center Ìdí-Ìṣin láàrin April 12 sí April 14, Sunday to Tuesday. Ọ̀sẹ̀ tó ń bọ̀ òun ni ìpàgọ́ tàwọn step 4 and 5 ní Ìdí-Ìṣin. Owó ìpàgọ́ step 4 7,000 naira ni wọ́n pè, step 5 7,500 naira ni wọ́n pè. Àwọn òbí tí ò bá tí ì san owó náà, ẹ jẹ́ kí a rí Mrs. Abidogun tàbí Mrs. Irọ̀lẹ̀ láti san owó ìpàgọ́ wa. Mo mọ̀ wípé ó ti yé àwọn òbí. Ìjọ ní percentage tó ń gbé níbẹ̀, ẹgbẹ́ òbí náà dẹ̀ ní percentage tó ń gbé níbẹ̀. So ẹ jẹ́ kí àwọn òbí kí wọ́n rí Mrs. Irọ̀lẹ̀ tàbí Mrs. Abidogun láti lè san percentage títí àwọn ọmọ wa. Ọlọ́run yóò bá wa tọ́jú àwọn ọmọ náà lórúkọ Jésù. A tún fẹ́ rán wa létí wípé ètò àjọyọ̀ ọdún àwọn èwe Children's Day celebration fún títí ọdún yìí, àwọn sọ fún wa wípé UI Baptist Church ni ètò náà yóò ti máa wáyé ní ọjọ́ 27 May 27. Eléyìí jẹ́ ọjọ́ tí gbogbo àgbáyé yà sọ́tọ̀ láti lè celebrate àwọn èwe. Owó aṣọ tí àwọn ọmọ náà yóò lò fún ètò náà 700 naira ni wọ́n pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀pá kan, ṣùgbọ́n báyìí wọ́n ní ó ti di 800 naira fún ọ̀pá kan. So depending on iye ọ̀pá tí a bá fẹ́ lò, àwọn tí wọ́n bá dẹ̀ ní bí ọmọ bíi 2 mẹ́ta tó jẹ́ pé wọ́n fẹ́ gbé ọ̀pá 6 tí ṣe bọ́ǹdù kan, that is 4,800 naira. Mrs. Abidogun tàbí Mrs. Irọ̀lẹ̀ náà ni wọ́n ní kí a rí fún ètò ìdáwó owó aṣọ tí àwọn ọmọ wa wọ́n fi ṣe ọdún èwe. A sọ fún wa wípé ẹ̀ka tó ń gbé ohùn àti àwòrán wa sí orí ayélujára, a nílò laptop àti kámẹ́rà fún ètò náà. A ti sọ fún wa wípé about $1 million plus ni àwọn irinṣẹ́ náà cost. A máa tún fi breakdown ẹ̀ sí orí ayélujára. Eléyìí tí Ọlọ́run bá fi sí wa lọ́kàn láti ṣe níbẹ̀, ẹ jẹ́ kí a gbìyànjú láti ṣe. Èrò wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé by the end of first quarter ó yẹ ká ti kó àwọn old school yìí ká ti kó wọn kúrò ńlẹ̀, ká dẹ̀ ti máa lo àwọn eléyìí tí ó wà òkè, ṣùgbọ́n gbogbo ẹ̀ ó yé Ọlọ́run. So ẹ jẹ́ kí a gbọ́nwọ́ sí ètò ìdáwó náà. Tó bá wù fẹ́ Ọlọ́run kí oṣù tó parí kára àwọn kinní yẹn, Ọlọ́run yóò máa bùkún ìjọ rẹ̀ lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé àwọn ètò ìgbéyàwó tí a ní níwájú lẹ́yọ̀kan ìjèjì Ọlọ́run ti ń bá wa ṣe ní ọjọ́ tí àná. A tún lọ sílùú Ògbómọ̀ṣọ́. A dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn wa tí wọ́n farahàn nílùú Ògbómọ̀ṣọ́ lánàá. Àwa tá a láǹfààní àti lọ, a rí wọn ní orí ayélujára tí wọ́n tún rẹ́ àlùbọ́sà àti atarodo sí. So a dúpẹ́ lọ́wọ́ yín, a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe ojú ìjọ yìí dáradára. Ìdílé náà sì mọ rírì pàtàkó lánàá. Ọ̀rọ̀ yìí ó yé wa ju bí mo ti ṣe ń sọ yìí lọ. Imagine kálà sí bẹ́ẹ̀ lánàá, ẹ wo bí ìdílé náà bàbá ṣe fì. Ṣùgbọ́n torí pé a dìde agbárùkù tán gẹ́gẹ́ bí ìjọ, wọ́n mọ̀ lóore, ayọ̀ wọn sì kún, inú wọn dùn. Wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. A gbàdúrà ní òwúrọ̀ yìí pé ohun ayọ̀ àti ohun ìdùnnú la máa bára wa ṣe nínú ìjọ New Glory Baptist Church lórúkọ Jésù. Àwọn ètò náà sì tún kù níwájú. Ìdílé màmá Odúyanjú, àwọn náà pè wá sí ètò ìgbéyàwó láàrin àwọn ọmọ wọn ní ọjọ́ sátidé tó gbẹ̀yìn nínú oṣù yìí ní April 25. Ìlú Èkó là ń lọ ní Ọjọ́ta. Wọ́n sọ fún wa wípé aṣọ wà fún ètò náà. Ìyẹn ìdílé mú aṣọ ẹbí, àǹkárá wọ́n pè ní ẹgbẹ̀rún 6. Àwọn tó bá jẹ́ léèsì náà fẹ́, wọ́n pè ní 35,000 naira. Ẹ jẹ́ kí a rí màmá Odúyanjú tàbí Mrs. Oyèdélé, àwa tá a bá nífẹ̀ẹ́ sí láti ra aṣọ náà. Ṣùgbọ́n kó tó àkókò náà, owó mọ́tò a máa sọ fún wa. Ìyẹn iye owó tí ọkọ̀ yóò gbé wa lọ sí ìlú Èkó. Bí ọjọ́ náà ti kù dẹ̀dẹ̀, Kristi nínú àánú rẹ̀ yóò ṣọ́ wa ju ọjọ́ náà lọ lórúkọ Jésù. Gbogbo ògo yóò sì jẹ́ ti Ọlọ́run ní orúkọ Jésù. Tí ó bá kù ohun mìíràn láti fi tó wa létí,
a máa ṣe bẹ́ẹ̀ kí a tó parí ìsìn. Lẹ́ẹ̀kan sí a kí wa pé a kú ọdún àjíǹde, ọ̀pọ̀ rẹ̀ la ó ṣe ní ilẹ̀ alààyè lórúkọ Jésù. A kú ọdún òní o, ẹ̀mí wo ṣe ọ̀pọ̀ rẹ̀ lórúkọ Jésù Kristi. Mo mú ìkíni wa látọ̀dọ̀ olùṣọ́ àgùntàn wa pé a kú ọdún ti èyí yìí o, aṣọ̀pọ̀ rẹ̀ láyé. Wọ́n ní kí n sọ fún wa wípé tó eléyìí ò ní jẹ́ àṣemọ́ wa o. Ìgbà tí ó bá tún dìgbà mìíràn tá a tún ṣe, that is 2027, gbà wá lé sí, àwọ̀ wá lé sí, ìsìn owó sì mọ̀ jẹ́ tẹ̀wọ́gbà, ọwọ́ Ọlọ́run láyé wa yóò sì mọ̀ dára sí i. Àjọ wa l'Ógbómọ̀ṣọ́ lánàá ni, ìgbà tá a fi ń take picture yẹn àwọn ti lọ ni, ẹ̀bá ara wọn náà àjọ we really had a nice time together. Ṣẹ́rí ó dáa, ẹ wò ìdàpọ̀ àwọn èèyàn mímọ́ ó ti dára jù, àdúpẹ́. So títí àárín ọ̀sẹ̀ ó yẹ káwọn náà darapọ̀ mọ́ wa fully torí wọ́n ní àwọn nǹkan tí wọ́n ní láti attend sí, òun ni ó sì jẹ́ kí wọ́n wà ní around. Gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú ohun tí Ọlọ́run ṣe láàrin wa, a ó kọ orin 550 tá bá ti débẹ̀ láti mọ nǹkan tá a fẹ́ ṣe báyìí. 550. Ó ní kíyèsí àwọn ọmọ ní ní Olúwa, ọmọ inú sì ní kíni o èrè rẹ̀. 550. Ó ní gbàdúrà wa Olúwa fún àwọn ọmọ tó fún wa, fún wọn nínú ìbùkún rẹ̀ sì fún wọn. Exodus chapter 2 verse 9 to be precise ní ẹsẹ̀ kẹsàn-án. Wọ́n ní ọmọbìnrin Fáráò sì wí fún un pé gbé ọmọ yìí lọ kí o sì tọ́ fún mi, èmi ó sì san owó iṣẹ́ rẹ̀ fún ọ. Obìnrin náà sì gbé ọmọ náà lọ, ó sì tọ́. Ta ló tọ́ ọmọ yẹn gan-an? Ọlọ́run. Tó lásìkò tí wọ́n bí sí àsìkò ewu ni,
bọ́tọ̀ ọlọ́run tọ̀ ọlọ́run ó wọ ọmọ yìí. Ó ń sọ fún yín, atúnra yín létí tẹ́ bá rántí dáadáa, ó ní ẹgbẹ́ lọ ẹ lọ́ọ́ tọ̀. Ọmọbìnrin Fáráò yẹn kàn gbẹnu ọlọ́run sọ fún yín ni, ó ní ẹgbẹ́ ọmọ yìí lọ ẹ lọ́ọ́ tọ̀, ó lóun ó san owó iṣẹ́ yín fún yín. Tó bá yá ní ìsìn bóyá ń pàṣẹ ọmọ yìí lẹ́yìn náà lẹ́wọ̀ bàálù dókè òkun, ẹ̀yin náà bá mọ wọ ṣòkòtò, tí ẹ̀ mọ̀ pé ẹ̀ mọ̀ wọ ṣòkòtò ẹ̀ mọ̀ wọ ṣòkòtò, tí ẹ̀ bá débẹ̀ yọ wọ ṣòkòtò méjì pọ̀, yọ wọ tí wọ́n bá dírẹ́sì báyìí wọ́n dírẹ́sì bí bàbá sùwé ni, wọ́n wọ sùtù wọ́n tún wọ kí ni ẹ̀ mọ̀ àwọn náà àwọn tí wọ́n ń ṣe débẹ̀ yẹn wọ́n mọ̀ bá wọn lè débẹ̀, ṣùgbọ́n ọmọ tó lọ ń fún wọn yẹn ó sì gbé wọn débẹ̀. Àwọn ọmọ wọn ó yà dáadáa o, àwọn tí wọn ò ní yọmọ Bílíálì, wọn ò ní yọmọ tí yóò pa òbí, oríṣiríṣi ọmọ là ń bí o, ṣùgbọ́n àwọn ọmọ tí wọn ò ní yẹ̀yà kúyà. So bó ṣe wọnú ilé mímọ́ Ọlọ́run lónìí, ẹsẹ̀ rẹ̀ ò ní yẹ̀ ń bẹ̀. Ẹ̀rí ó ní jẹ́ ká tún gbogbo wọn bí, ọwọ́ yín ló wà o, ọwọ́ wa ló wà fún àwọn ẹ̀ láti tún wọn bí. Ìgbé ayé wa nínú ilé, bá a ṣe ń bá wọn sọ̀rọ̀, nǹkan tí wọ́n rí láyé wa, tá a bá tọ́ wọn dáadáa bẹ́ẹ̀ rí bọ̀ báyà àwọn kan mọ̀ pé bàbá àwọn màmá àwọn ní nǹkan kan tó yẹ kó special táwọn náà gbọ́dọ̀ ní. Ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ kí wọ́n gba Jésù o. Ó ní kí wọ́n ká tún wọn bí lákòókò tó bá tọ́, lákòókò tó bá yẹ. Lórúkọ Jésù Kristi àátún bí, yóò sì wúlò fún ògo Ọlọ́run. Ó ní àánú yìí là ń bẹ̀bẹ̀ kó sì gbọ́ àdúrà wa, lórí ọmọ Ọlọ́run ti gbọ́ àdúrà o. Ẹ jẹ́ ká tún jọ ṣiṣẹ́ yẹn láàárọ̀, ẹ jẹ́ ká dìde ká náwó wa sókè. Olúwa dúpẹ́ fún oore ọ̀fẹ́ àkókò yìí. Ẹ kàn mọ̀ọ́mọ̀ ẹ sá ń kọjú dá wa ṣe lóore, ẹ sá múnú wa dùn, ẹ sá máyọ̀ wa kún. Nínú ìjọ yìí ẹ ti dára sí wa, ní sọ pé dára sí wa jù, ẹ dára sí wa gan ni. Àtolùṣọ́ àgùntàn àtọmọ ìjọ Olúwa sá ń jọ láyín ni. Eléyìí náà àtúmọ̀ ọpẹ́ rẹ̀ wá o, Olúwa gbọ́ ọpẹ́ wa. A wà níbí láti bùkún ọmọ yìí lórúkọ yín. Àwọn ọwọ́ tá a nà sókè ẹ bá wa yà wọ́n sí mímọ́. Àwọn ọwọ́ yẹn a ti fi gbére ṣe. Bàbá, ẹ̀mí gígùn àlàáfíà tá a fi jẹ́ Olúwa yọ̀ǹda fún wa. Àwọn ọwọ́ wọ̀nyí tá a fi ṣe àpẹẹrẹ ọwọ́ yín, a fẹ́ nà sọmọ yẹn láti fi gbàdúrà fún. Lórúkọ Jésù Kristi ẹ yà wọ́n sí mímọ́. A yà àwọn náà sí mímọ́ lórúkọ ti Bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. A fẹ́ kẹ́ lù gẹ́ bí àpẹẹrẹ ọwọ́ yín láti fi gbàdúrà fún. Lórúkọ Jésù ẹ jẹ́ ó rí bẹ́ẹ̀. Nígbà táwa ń ṣe bẹ́ẹ̀, àwọn ọwọ́ wọ̀nyí wọ́n tún ń ṣakitiyan, wọ́n tún ń làkàkà, wọ́n tún ń gbìyànjú láti tún gbà nǹkan kan mú. Nírọ̀rùn yá gbà mú. Ẹ̀mí gígùn àlàáfíà tá a sì fi jẹ́ Olúwa yọ̀ǹda fún wa. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Afagilé lórúkọ Jésù. Afagilé, afagilé lórúkọ Jésù. Afagilé lórúkọ Jésù. Gbogbo àkọsílẹ̀ Sátánì láyé rẹ̀. Afagilé lórúkọ Jésù. Ó ti wáyé ayé náà wà rí ní ayé gbé. Afagilé Ọlọ́run ló wá sí ilé ayé sí ìdílé Ọládèjì. Ó ṣe àṣìṣe nítorí náà ó gbélé ayé ṣe rere. Àwọn Ọlọ́run là ń gbàdúrà fún àdúrà wo sí gbà. Gbogbo àkọsílẹ̀ Sátánì láyé. Ó yẹ sọ́dàdúrà, sọ́dàdúrà. Báwa náà ṣe lè gbàdúrà fúnra wa, fáwọn ọmọ wa. Wọ́n lẹ́ni tó náwó báyìí tó ń ṣe báyìí, òun náà ní nǹkan tó náà fà sọ́dọ̀. Ìrètí yìí náà, ìrètí wa náà kọ́ mọ tẹ̀ wá lọ́wọ́ lórí àwọn ọmọ wa, lórí ayé wa, lórí ọjọ́ ọ̀la wa, ètò àti èròǹgbà Ọlọ́run fáyé wa kọ́ mọ fìdí múlẹ̀. Bá ṣe gbàdúrà fọmọ yìí, àdúrà yẹn ó gbà. Jésù Kristi bá gbàdúrà fún. Ẹ̀yin lẹ rán sí ìdílé àwọn bàbá àti màmá yìí, Sunday Ọládèjì, Olúwa bàbá bá wọn tọ́jú ẹ̀. Gbogbo oore ọ̀fẹ́ tí wọ́n nílò láti tọ́jú ẹ̀ yọ̀ǹda fún wọn. Òun àtẹ̀gbọ́n rẹ̀ yẹn wọ́n ráyé gbé. Ṣé wọ́n ní òpómúlé ilé rẹ̀ lákòókò tọ̀tọ̀ Olúwa já tó bí? Ṣé wọ́n ní ọ̀rẹ́ ara wọn? Pé wọ́n ní àwọn ọmọ ìlọ́mọ mẹ́jọ wọn kábàámọ̀. Fún wọn lẹ́mìí gígùn, fún wọn lálàáfíà, fún wọn lọ́kàn balẹ̀. Ọgbọ́n ìmọ̀ àti òtún wọn nílò láti tọ́jú àwọn ìbò tó àti tó òfin ní jẹ̀bi Olúwa yọ̀ǹda fún wọn. Àwọn ọmọ rẹ nínú ìjọ ní glory tí wọ́n jẹ́ ọ̀kan nínú wa là ń gbàdúrà fún wọn. Olúwa dé àdúrà wa ládé. Súre fún wọn, ṣàánú fún wọn. Lákòókò tó tọ́ tó yẹ, àá tún wọn bí. Wàá mọ Jésù, wàá sin Jésù, wàá ṣiṣẹ́ fún Jésù.
ilé ayé tó wà ìwà aráyé gbé lára àwọn tó lọ́wọ́ lò láti tún Nàìjíríà ṣe wà á jẹ́ kan bẹ̀ gbogbo tó bá dé Olúwa gba bẹ̀ fún ọ ètí Ọlọ́run fáyé rẹ̀ yóò wá sí ìmúṣẹ ó ló mọ èrò tó ń rò sí ọ èrò rere ni kì í ṣe èrò ibi láti fún ọ ní ìrètí àti ìgbẹ̀yìn ó ti dára fún ọ àwọn àdúrà wọn ti ṣẹ lára rẹ ògo ni fún orúkọ yín ẹjá máa dúpẹ́ bó ti gbọ́ àdúrà wa ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa ẹ ṣé ẹ jẹ́ ká jókòó Olúwa kí la tún fẹ́ máa béèrè àwọn ọmọ yín àwọn àyànfẹ́ yín rèé wọ́n ti dìde wọ́n gbàdúrà tọkàntọkàn wọ́n ti fi ọmọ yìí lé yín lọ́wọ́ wípé ẹ̀yin lẹ fi fún wa ẹ̀yin lẹ fi fún ọ̀kan lára àwọn èèyàn wa nínú ìjọ yìí ó sì ti bẹ̀rẹ̀ ìgbé ayé rẹ̀ Olúwa gbogbo àdúrà tí wọ́n ti gbà fún bàbá ọmọ ẹ̀mí mọ́ ẹ bá wa yà wọ́n sí mímọ́ kì í ṣe kékeré ẹ bá wa yà wọ́n sí mímọ́ nìkan Olúwa ẹjọ́ ṣẹmọ́ lára ó ti wọlé mímọ́ yín lónìí o lórúkọ Jésù Kristi ẹsẹ̀ rẹ̀ ò ní yẹ̀ a sọ nípa ti Jésù Kristi àkọsílẹ̀ pípọ́ ń dàgbà nínú ọgbọ́n nínú ìmọ̀ nínú òye ó ń bá ojúre Ọlọ́run àti ènìyàn pàdé tìrẹ náà kò ní í yàtọ̀ ìdílé tó sì wọ̀ wà á kóre débẹ̀ láti pàṣẹ rẹ̀ á gbé orúkọ Kristi ga àwọn òbí rẹ̀ láti tọ́jú rẹ̀ yọ rọ̀ wọ́n lọ́rùn ẹ̀yin méjèèjì tẹ́ wọ bẹ̀ báyìí tẹ́ wà ń bẹ lọ́wọ́ wọn lórúkọ Jésù Kristi a gbàdúrà Ọlọ́run yóò tọ́jú yín ẹ dàgbà ẹ ṣe rere báwo bí ń ṣe fún yín lónìí àkókò náà ó tó tí Jésù Kristi ọba tí ì padà wá ẹ̀yin náà ṣèrò ẹ̀ fọmọ gbogbo ọkàn tó gbàdúrà fọmọ yìí lónìí ẹ ṣíwèé ìrántí kan àwọn náà ohun gbogbo tíṣe tiwa kẹ̀ṣe la ṣe pé nígbà tí a bá rántí ọjọ́ òní bàbá màmá tó ń rántí ọjọ́ òní jẹ́ ọmọ rántí ẹ̀ sí rere níbi gbogbo tó bá dé olùwọ́gbalẹ̀ náà fún ọ ẹ wà Ọlọ́run ògo Ọlọ́run yóò bò ọ́ àwọn kan bẹ tó ọmọ rogo ba ògo jẹ́ lórí ayé rẹ wọ́n ti ṣí Olúwa ti sọ ọmọ wọn dásán orí rẹ tiẹ̀ ò ní gbá bọ̀dẹ̀ lórúkọ Jésù Kristi ṣẹ̀dá rẹ ò ní gbá bọ̀dẹ̀ àwọn kan bẹ tó yẹ pé ni wọ́n máa ń dùn sí re tọ́lọ́run ti pákéjì pé ẹ̀yẹn sá máa lọ ṣoore ń tiwọn yín àwọn wúrà àwọn èèyàn bẹ́ẹ̀ tọ́lọ́run ti ṣètò fún ayé rẹ wọ́n wà á jíṣẹ́ ìwọ gangan páwọn òbí rẹ ní ọlọ́mọ ayọ̀ wọn ó kùn inú wọn ó dùn yóò sì dára fún ọ lọ́kọ̀ lọ́ọ́ ṣe rere o lọ́kọ̀ lọ́ọ́ gbilẹ̀ lọ́kọ̀ lọ́ọ́ múná Ọlọ́run dùn lọ́kọ̀ lọ́ọ́ tán ayé ṣe kí wọn náà kó sì dára fún ọ bẹ́ẹ̀ ni yóò sì rí ó sì ti rí bẹ́ẹ̀ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Jésù pé ọmọdé ó pé wọn sáyà rẹ̀ ó fọ́ gbà wọ́n ó sì so. I declare that in the name of God the Father, the Son, and the Holy Spirit, in the name of the pastor of this church and every member present here today, and every member of this church, you are blessed. And it can never be reversed. In Jesus' mighty name, amen. Ní àkókò yìí ẹ jẹ́ kí a fi ìdámẹ́wàá àti ọrẹ wa kí a fi bọ̀wọ̀ fún Olúwa. Ẹ jẹ́ kí a mú ohun tí ó jọjú ká mọ̀ pé Ọlọ́run ni à ń fi fún à ń fi dán wò láti gba ọ̀pọ̀lọpọ̀ padà lọ́wọ́ rẹ̀ bí à ń ṣe mú Olúwa yóò kọ́ wa mọ̀ ọ́ ṣe. Àwa ọ̀sà ẹ̀dùn ọ̀bọ̀ síwájú. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run ìyè àti agbára, ó tó àkókò láti fi ohun ìní wa bọ̀wọ̀ fún yín. A pé kí ẹ̀yin Ọlọ́run wa kí ẹ kọ́ wa mọ̀ ọ́ ṣe. Olúwa ẹ ṣe bẹ́ẹ̀ fún wa. Bí a ṣe ń ronú tí à ń mú ohun tí a fi sílẹ̀ fún yín, èṣù ọ̀tá òdodo nì èyí tí mo sì ní lọ́nà má jẹ́ kó ṣì wá lọ́nà. Ohun tí a fẹ́ fún lórúkọ ti Jésù bàbá ẹ kọ́ wa mọ̀ ọ́ ṣe. Bí a ṣe ń mú jáde èyí tó kù lápò wa lórúkọ Jésù ẹ bá ní fi ìbùkún sí i. Àwọn tí ó gba ọrẹ náà lórúkọ Jésù ẹ yà wọ́n sí mímọ́. Ògo ni fún orúkọ ọmọ yín Jésù Kristi Olúwa wa.
a gbàdúrà. Olúwa Ọlọ́run yìí àti agbára wa a ti ṣe bí ẹ ti wí láti fi òní wa bọ̀wọ̀ fún yín. Olúwa ẹ gba ọpẹ́ wa. Ọkàn tá a fi mú wá lórúkọ Jésù ẹ tẹ́wọ́ gba ọkàn náà. Bí a ṣe mú jáde lórúkọ Jésù, ètò kù nínú àpò wa ẹ má jẹ́ a fi wọ ẹjọ́. Ètò kù nínú àpò wa ẹ má jẹ́ a fi wọ àrùn. Bàbá, nígbà tí ó bá tó àkókò láti jókòó lé owó yìí láti jíròrò bí wọ́n ó ṣe náà lórúkọ Jésù ẹ kọ́ wa mọ̀ sí Olúwa. Bí a ṣe mú jáde wá lórúkọ Jésù ẹ wá ya ọrẹ náà sí mímọ́. Ẹ yọ ọkàn wa sí mímọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Ó tó àkókò láti kà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹsẹ̀ Bíbélì tí a ó kà fún ètò ti àjínde ti òní la ó rí nínú ìwé ìhìnrere ti Matteu orí kẹtàdínlọ́gbọ̀n. Matteu orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìléníọgọ́ta títí dé orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún tó wà nínú orí náà. Matteu 27, starting from verse 62 through chapter 28, 1 to 15. Matteu 27, starting from verse 62 to 28, chapter 28, 1 to 15. Matteu orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n. Bí a ṣe ń lọ nínú ọ̀rọ̀ náà, Olúwa ẹ máa bá wa lọ. Ọ̀rọ̀ náà lórúkọ Jésù bàbá má jẹ́ kó takò wá lọ́jọ́ ìdájọ́. Jésù Olúwa wa. Nígbà tí ó sì di ọjọ́ kejì, èyí tí ó tẹ̀lé ọjọ́ ìpalẹ̀mọ́ àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá péjọ lọ́dọ̀ Pílátù. Wọ́n wí pé, alàgbà, àwa rántí pé ẹlẹ́tàn nì ó wí nígbà tí ó wà láàyè pé lẹ́yìn ijọ́ mẹ́ta èmi ó jíǹde. Nítorí náà pàṣẹ kí a kíyèsí ibojì náà dájú títí yóò fi di ọjọ́ kẹta, kí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ má ṣe wá ní òru wọn á sì jí i gbé lọ. Wọ́n á sì wí fún àwọn ènìyàn pé ó jíǹde kúrò nínú òkú. Bẹ́ẹ̀ ni ìṣìnà ìkẹyìn yóò sì burú ju ti ìṣáájú. Verse 65. Pílátù wí fún wọn pé, ẹ̀yin ni olùṣọ́, ẹ máa lọ, ẹ ṣe é dájú bí ẹ ti lè ṣe é. Bẹ́ẹ̀ ni wọ́n lọ, wọ́n sì ṣe ibojì náà dájú. Wọ́n fi èdìdì di òkúta náà, wọ́n sì yan ìṣọ́. Orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kìíní dé ìkẹẹ̀dógún. Ní òpin ọjọ́ ìsinmi bí ilẹ̀ ọjọ́ ìkíní ọ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ sí í mọ́, Maria Magdalene àti Maria kejì wá láti wo ibojì náà. Sì wò ó, ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀, nítorí áńgẹ́lì Olúwa ti ọ̀run sọ̀kalẹ̀ wá, ó sì yí òkúta náà kúrò, ó sì jókòó lé e. Ojú rẹ̀ dàbí mọ̀nàmọ́ná, aṣọ rẹ̀ sì fún bí ẹ̀gbọ̀n òwú. Nítorí ẹ̀rù rẹ̀ àwọn olùṣọ́ wárìrì, wọ́n sì dàbí òkú. Ẹsẹ̀ 5. Áńgẹ́lì náà sì dáhùn, ó sì wí fún àwọn obìnrin náà pé, ẹ má bẹ̀rù, nítorí èmi mọ̀ pé ẹ̀yin ń wá Jésù tí a kàn mọ́ àgbélébùú. Kò sí níhìn yìí, nítorí ó ti jíǹde gẹ́gẹ́ bí ó ti wí. Wá, ẹ wo ibi tí Olúwa ti dùbúlẹ̀ sí. Ẹ sì yára lọ sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ó ti jíǹde kúrò nínú òkú. Wò ó, ó ṣáájú yín lọ sí Gálílì. Níbẹ̀ ni ẹ̀yin ó gbé rí i. Wò ó, mo ti sọ fún yín. Ẹsẹ̀ 6. Wọ́n sì fi ìbẹ̀rù pẹ̀lú ayọ̀ ńlá yára lọ kúrò ní ibojì. Wọ́n sì sáré lọ ìròyìn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Bí wọ́n sì ti ń lọ, sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀,
wò ó, Jésù pàdé wọn, ó wí pé àlàáfíà. Wọ́n sì wá, wọ́n sì gbá a lé ẹsẹ̀ mú, wọ́n sì tẹríba fún un. Nígbà náà ni Jésù wí fún wọn pé, ẹ má bẹ̀rù, ẹ lọ sọ fún àwọn arákùnrin mi pé kí wọn kí ó lọ sí Gálílì, níbẹ̀ ni wọn ó gbé rí mi. Ǹjẹ́ bí wọ́n ti ń lọ, wò ó, nínú àwọn olùṣọ́ wá sí ìlú, wọ́n ròyìn gbogbo nǹkan wọ̀nyí tí ó ṣe fún àwọn àlùfáà. Nígbà tí àwọn pẹ̀lú àwọn àgbààgbà péjọ, tí wọ́n sì gbìmọ̀, wọ́n fi ọ̀pọ̀ owó fún àwọn ọmọ ogun náà. Wọ́n wí fún wọn pé, ẹ wí pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wálé òru, wọ́n sì jí gbé lọ nígbà tí àwa sùn. Ní ẹsẹ̀ 14, bí èyí bá dé etí baálẹ̀, àwa ó yí ní ọkàn padà, a ó sì gbà yín sílẹ̀. Ẹsẹ̀ tí a ó ti dánu dúró. Bẹ́ẹ̀ ni wọ́n gba owó náà, wọ́n sì ṣe gẹ́gẹ́ bí a ti kọ wọ́n. Bẹ́ẹ̀ ni wọ́n gba owó náà, wọ́n sì ṣe gẹ́gẹ́ bí a ti kọ́ wọn. Ọ̀rọ̀ yìí sì di rírò kiri lọ́dọ̀ àwọn Júù títí di òní. Ní orúkọ ti Jésù, a ò ní jẹ́ ọ̀kan lára àwọn tí ó kan Jésù mọ́gi mọ́. Ní orúkọ Jésù Kristi Olúwa wa.
Praise the Lord. A fẹ́ wo inú Bíbélì tá a kà yẹn gangan ní òní tí à ń ṣe àyájọ́ pé Jésù Kristi wá jíǹde. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn tí a ti gbé tẹ́ sí ibojì àti ìgbà tó jí dìde, ẹ̀kọ́ wo ni a lè rí kọ́ ń bẹ̀? Àwọn nǹkan tí a fẹ́ sáré gbé yẹ̀wò nìyẹn. Lẹ́yìn náà a ṣe ìdúpẹ́ tó ra mọ̀ pé ó tó bẹ́ẹ̀, ó sì jù bẹ́ẹ̀ lọ. Kò sí ohunkóhun tá a lè fi fún Jésù Kristi fún ohun tó ṣe fún wa tó pọ̀ jù, tàbí wípé tá a fún un tá a sọ wípé ó tó, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Olórin kan ti sọ fún wa wípé ká mọ̀ náà ó tètè máa ṣe kíni o, kó máa bọ̀. Ayé yìí ń bàjẹ́ lọ. Bíbo dẹ̀ ṣe ń wò, abẹ́ inú ti ẹ̀ wò bẹ́ẹ̀ ni pé ó ń bàjẹ́ sí ni ṣá. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí a fẹ́ fi yé wa nú ẹ̀kọ́ yìí wípé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀, ó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́. Bíbélì gan náà sọ pé kò sóhun titun kan lábẹ́ ọ̀run. Nǹkan tí a wá fẹ́ pe àkíyèsí wa ni wípé ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára tiwọn, káwọ́ mọ́ dàbí wọn. Wọ́n lẹ́yìn tó jìn sí kòtò, ibi tá à ń lọ gangan nìyẹn. Ẹ jẹ́ ká wá ká kẹ́kọ̀ọ́ lára wọn. Ibi tó bá ti dá ẹ jẹ́ á mú lò, ibi tí ó bá ti dá ẹ jẹ́ á sọ pé ká yọ orúkọ tiwa kù ńbẹ̀, ká gbájúmọ́ Jésù Kristi wa. Torí kí là ń kóra wa jọ fún? Ṣebí ká lè délé ni, a sì délé o. Ọlọ́run a tún fẹ́ gbọ́rọ̀ rẹ̀ lọ àjẹ́ òye wa, ẹ̀mí sí wa. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run, ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Màá gbìyànjú dé aago 12 ti lù. Màá gbìyànjú pé bóyá ká mọ̀ pẹ́ ju bó ti yẹ lọ, torí olùṣọ́ àgùntàn wa náà ìfẹ́ ká pẹ́. Ṣùgbọ́n a dúpẹ́ pé ara tù wá, torí tí èèyàn bá wà níbi tí ọba yẹ pé yọmọ lọ yọmọ bọ̀ yọmọ lọ yọmọ bọ̀, corruption o, àánú Ọlọ́run ni o, bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́. So tí èèyàn bá wà níwájú Ọlọ́run tó jókòó báyìí báyìí, ó yẹ kó ká tún máa dúpẹ́, but notwithstanding àní dá wa ní àgàrà. Ní ẹsẹ̀ 62, Matteu 27:62. Wọ́n ní nígbà tí ó di ọjọ́ kejì, èyí tí ó tẹ̀lé ọjọ́ ìpalẹ̀mọ́, àwọn olórí àlùfáà àti àwọn wo, ẹ jẹ́ ká jọ ṣí sọ́wọ́, torí òun gan Bíbélì mo fẹ́ ká jọ sáré yẹ̀ wò, ká wò ká dẹ̀ mú àwọn kankan jáde ńbẹ̀ ká fi kẹ́kọ̀ọ́. Àti àwọn wo, ṣé wọn pa àwọn tó dàbẹ̀ gbọ́n súnmọ́ Ọlọ́run nìyẹn láyé bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́. Wọ́n wá péjọ lọ́dọ̀ Pílátù. Ẹ já béèrè nítorí kíni wọ́n péjọ fún? Àwa náà mọ̀ akàntún táwọn èèyàn bá péjọ pọ̀, táwọn èèyàn bá ń péjọ pọ̀, tí wọ́n bá fẹ́ ṣe dáadáa, ó yẹ kí wọ́n bi ra wọn léèrè pé ẹ ti ẹ̀gbọ́n ní kí là ń péjọ pọ̀ fún náà. Ṣé tí wọ́n bá lè dáhùn yẹn dáadáa, wọ́n ó ṣòro onúkúwàdà tó bá yẹ pé ṣe bí wọ́n fẹ́ ṣe. Ìpéjọpọ̀ yẹn lẹ́yìn tí wọ́n ti parí iṣẹ́ kan tán ni, iṣẹ́ ibi. Tẹ́ bá ka ẹsẹ̀ 5-7, 57, ibẹ̀ yẹn la ti pọ́n ti kan Jésù má gbélébù. Ẹnìkan tó jẹ́ ìríjú dáadáa, Joseph Arimathea, òun ti lọ gba òkú Jésù, ó tún kẹ́ òkú Jésù, abẹ́ ẹ̀rí báyẹn. Wọ́n tiẹ̀ pé wọ́n ní ọmọ ẹ̀yìn Jésù ń kọ̀rọ̀ ni, àwọn kan pa á. Òkú rẹ̀ kọ̀ àjọ ọba àjẹ́ kọ̀ọ̀kan náà wọ́n ti tẹ́fẹ̀ẹ́ kúfẹ̀ẹ́ wọn lọ́rùn. Ṣùgbọ́n akọrin yìí òun ló lọ ṣètò bí ó ṣe lọ́ọ́ gbà. Ẹ̀rí Joseph sì gbé òkú náà, ó sì fi aṣọ ọ̀gbọ̀ mímọ́ dì í, ó sì tẹ́ sínú ibojì titun tí òun ti kára rẹ̀
èyí tí a gbẹ́ nínú àpáta ó sì yí òkúta ńlá náà dí ẹnu ọ̀nà ibojì náà ó sì lọ. That is, òun ó ṣe òkú ẹ̀ lọ́jọ́. Ẹ rí i pé tí àwa kìrìsìtẹ́nì tá a bá sùn ẹ rí a gbé sínú kásikẹ́ẹ̀tì nǹkan kan nítorí pé a mọ ibi tá à ń lọ. Now ìgbà tó òun ti ṣe tiẹ̀ báyìí, ẹnìkan la rí yẹn, ẹnìkan nìyẹn. Àwọn kan wá nìyí, wọ́n wá péjọ sọ́dọ̀ ta ni o, ọ̀dọ̀ Pílátù. Wọ́n wá ń tẹ̀síwájú, wọ́n wí pé alàgbà, àwa rántí pé ẹlẹ́tàn ni. Ta ni wọ́n pè lẹ́lẹ́tàn ni? Ẹjọ́ ta lẹ́lẹ́tàn? Káì. Nígbà tí ó wà láyé lẹ́yìn ìjọ mẹ́ta, ó ní ó pé wípé lẹ́yìn ìjọ mẹ́ta òun ó ṣe kí ni, òun ó jí. Ṣé mọ̀ pé ńgbà tí òun ò tí ì pa, ẹ̀sùn wọn fi kàn wọ́n ló lóun ò tẹ́ḿpìlì kìnnìkan. Àṣé wọ́n mọ nǹkan, wọ́n kàn twist ẹ̀ ni. Ńgbà tó wá kú tán tí wọ́n ti ṣe gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe tán, wọ́n wá padà sí pé ó ní ìjọ mẹ́ta lẹ́yìn ìjọ kẹta. Àṣóyé wọn, wọ́n dẹ̀ confuse àwọn èèyàn, wọ́n dẹ̀ confuse àwọn èèyàn. Ó lóun wò tẹ́ḿpìlì kìnnìkan ń pè rẹ̀ lọ́mọ Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Now ìdí tí wọ́n fi péjọpọ̀ ni pé iṣẹ́ ibi tí wọ́n ṣe kù wọ́n fẹ́ ṣe àṣeparí ẹ̀. Ṣé bí Yorùbá ní tá a bá lé ni tá a bá bá ni àmọ́ dẹ́yìn, ṣùgbọ́n àwọn kan ń bẹ tó jẹ́ ìránṣẹ́ Sátánì wípé àfi tí wọ́n bá báyàn kanlẹ̀. Nǹkan tí wọ́n fẹ́ ṣe fún Jésù ni pé wọ́n máa báyàn kanlẹ̀. Níbi Nàìjíríà yìí ni wọ́n ti pa àwọn kan, wọ́n sì tún dá síìdì sí wọn. Ẹ jọ wickedness ṣe pọ̀ tó báyìí. Àwọn tó lọ ṣọ́ọ̀ṣì ń bẹ lára wọn o. Now ṣe rí àwa ò nínú ìjọ tiwa àmọ́ bára sòótọ́ ọ̀rọ̀, torí Rẹ́bí oyè kan ò fi ìgbà kan bọ̀ kan nínú, àbí torí kí lẹ ṣe ń tẹ̀lé wọn lẹ́yìn? Ṣé bí Jésù ni ẹ rí inú ayé wọn, bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́? Jésù náà là ń sọ yìí. Ẹ jẹ́ àjọmọ́ bára sòótọ́ ọ̀rọ̀ ká lè délé sinmi. Wọ́n ní àwọn ń kó wa lọ síjọba ọ̀run. Oore ọ̀fẹ́ tèmi náà ní láti tẹ̀lé wọn. Nǹkan kan náà tí wọ́n gbé káwájú yẹn lèmi náà ṣe tán tó fi jẹ́ pé àwa àtẹ̀yìn Ọlọ́run ọmọ bó ṣe wíwọ́ yọmọ wọ́ wa lọ ni. Bẹ́ẹ̀ ni èèyàn gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan wọ̀nyí kó tún lọ sọ́run àpáàdì náà. Abẹ́ ẹ̀gbà pẹ̀lú mi. Ṣe rí àwọn tí wọ́n ń péjọpọ̀ ọ̀tẹ̀, àwọn tó yẹ pé tí wọ́n bá péjọpọ̀ kò sí nǹkan míì jó pé wọ́n bá tẹlòmíì jẹ lọ nínú ayé tá a wà yìí àti níbi gbogbo tí wọ́n lè bára wọn káàkiri àgbáyé. Ẹ rí i pé wọ́n ní ìran tí wọ́n ti ń bọ̀, wọn ò sì dáwọ́ dúró, wọ́n sì lè má dáwọ́ dúró, ṣùgbọ́n Bíbélì fìdí kankan múlẹ̀, ó ní kò sí àlàáfíà fún ẹni búburú. Ẹ lè rò pé mi mọ̀ sọ bẹ́ẹ̀ o, èmi kọ́ mọ̀ sọ. Ẹ wo Àìsáyà, ẹni tó bá ta sáré rí kó bá mi kà 48:22. Bíbélì lẹ́nu ẹlẹ́rìí méjì mẹ́ta fìdí ọ̀rọ̀ lélẹ̀. Ẹnìkan tó bá mi wo Àìsáyà 57:21, Àìsáyà kan náà 48:22. Àlàáfíà kí ni wọ́n ní kò sí fún àwọn wo? Ẹnikẹ́ni tó bá ti ń kọlu Ọlọ́run, ẹnikẹ́ni tó bá ti ṣe ohun tó yàtọ̀ sí tí Jésù Kristi gbé wa lé wa lọ́wọ́, ẹnikẹ́ni tó bá ti yàtọ̀ sí ohun tí Kristi fẹ́ kí ó ti ayé mi ayé ẹ̀ lọ sọ́dọ̀ ẹlòmíràn, ó ní kò sálàáfíà fún. Ẹ bá mi wo 57:21. Ṣe rí àwọn yẹn èṣù máa ń lò wọ́n, iye wọn èṣí, wọn tètè mọ̀ wípé èṣù ń lo àwọn ni. Ẹni tẹ́ṣù bá sì lò tán kí ni yóò ṣe gbẹ̀yìn yóò bá ara yọ̀ǹda rẹ̀, yóò bá padà lẹ́yìn. Nǹkan kan tí wọn ò tún mọ̀ ni wípé ẹ jọ ṣé gbogbo àwọn tí wọ́n ń ṣe káàkiri tó ń hùwà bí yẹn ṣé ayé wọn ti dáa tán? Ṣé wọn ò ní wàhálà kankan tó ń lè bẹ̀rẹ̀ Ọlọ́run fún? Ǹjẹ́ mọ̀ wípé ara kò sálàáfíà fún wọn tí Jésù tí a kọ sílẹ̀ ń bí ni wípé wọn ò wà ní mójútó ọ̀rọ̀ ayé ara wọn gangan, nǹkan tí ọ̀tọ̀ tí ò yẹ ni wọ́n mọ̀ lọ́ọ́ ṣe. Ẹ wo àwọn eléyìí ní ìsinsẹ́ kí ẹ jọ wọ́n lọ sọ́dọ̀, wọn ò wá sùn, wọn ò wá wo
ayé fóònù la wà yìí, ẹ̀lò tí wọ́n bá ń pera wọn, tí wọ́n bá ń ṣe gbogbo ẹ̀, ẹjọ́ kí ni wọ́n ń pera wọn fún? Wọ́n tún wéèsì owó lórí nǹkan tó jẹ́ pé Ọlọ́run ó tún ṣèdájọ́ káàkiri. Ṣẹ́rí, ẹ jẹ́ ká wo ara wa, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wo ara wa, kí agbára àjíǹde yìí kó wó wa palẹ̀, ká kẹ́kọ̀ọ́ lára àwọn èèyàn wọ̀nyí. Ìpéjọpọ̀ tá a bá péjọpọ̀, irú ìpéjọpọ̀ wo ni? Kí là ń sọ ń bẹ̀? Kí là ń ṣe ń bẹ̀? Ṣé láti bá tẹlòmíì jẹ ni àbí láti tún ayé ẹni ẹ ṣe? Tí a bá wà ń bẹ̀ tí ẹni tọ́rọ̀ kàn tó bá ń bọ̀, ṣáà dákẹ́ ni àbá tẹ̀síwájú? Ìgbé ayé wo ni gbogbo yẹn? Wọ́n lọ bá a gbọ́ pé ẹlẹ́tàn ni kíní kan. Kí ni wọ́n dẹ̀ béèrè? Wọ́n ní ẹni tó ti kú ẹ sì tún alààyè kọ́ nìkan làwọn èèyàn ń bínú ẹ o. Wọ́n bá tún lọ síbẹ̀, wọ́n wá tún gbé, wọ́n ní ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí. Pílátù náà wá dá wọn lóhùn, gbogbo ẹ wà ní ìkáwọ́ yín. Ṣé mọ̀ pé Pílátù mọ́ láìkì ẹ̀? Tọ́ba epo ńlọ bá ṣe, wọ́n lè lò careless, wọ́n lè ní kò ṣe dáadáa. Ọ wá ní ẹ̀yin gangan àbí kí ló sọ? Pílátù wí fún ọ pé ẹ̀yin ni olùṣọ́, ẹ̀yin lolùṣọ́, ẹ̀yin gbogbo ẹ̀, ẹ máa lọ, ẹ ṣe dájú bí ẹ ti lè ṣe é. Gbogbo tó bá wẹ lápára yín, wọ́n láwọn ọmọ ẹ̀yìn ẹ̀ yọ wá jí gbé, yọ wá ṣe, ẹ wo ọ̀rọ̀ burúkú. Ṣé rí nǹkan tẹ́lòmíì ń ṣe, èrò rẹ̀ ló máa ń rò sẹ́lòmíì. Àwọn èèyàn yẹn wọ́n sì sọ pé àwọn gbé bíbélì lọ́wọ́, àwọn wàásù, àwọn lílẹ̀ àwọn ẹ wò. Now wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n lọ, wọ́n sì ṣe ibojì náà dájú, wọ́n sì fi èdìdì dí òkúta náà, wọ́n sì yan ìṣọ́, wọ́n ṣe everything láti rí i pé bí eṣin bá fò ń bẹ́ẹ̀ wọ́n ṣe kí ni yọ wọn. Ǹjẹ́ mọ̀ pé èèyàn kan ò lè ṣe jù bá náà lọ lórí ayé mi àtẹ̀yìn? Gbogbo ẹnikẹ́ni tó sọ pé kò fi tá a wọ̀, ẹ̀yin ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú Ọlọ́run. Tiwa ni pé ká sábà ní ìhàtà ni ká di Jésù mú. Ó ní ẹ kó ara yín jọ, àfọyín títú, ẹ gbìmọ̀ pọ̀, yóò da asán, ẹ sọ̀rọ̀ náà yóò dòfó. Ń bẹ́nu Àìsáyà chapter 8, ọ̀rọ̀ Ọlọ́run ni. Wọ́n ti parí iṣẹ́ lójú ayé ara wọn, wọ́n ti parí iṣẹ́ lórí ayé Jésù Kristi, wọ́n ti rò pé ó ti tán fún Jésù, kò sí nǹkan kan mọ́. Wọ́n ti lọ lé, wọ́n lọ sinmi, wọ́n ń jẹ, wọ́n ń mu. Nígbà tá a dé chapter 28, àwọn ìṣẹ̀lẹ̀ kan tún ṣẹlẹ̀. Ṣé rí, tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀, gbogbo wa concern. Kí ló yìnbó concern náà? Kí ni Yorùbá concern? Àwọn tí owó wípé a gbọ́dọ̀ ṣe nǹkan kan nítorí ọ̀rọ̀ yìí o, gbogbo wa concern. Bí Nàìjíríà ṣe ń lọ nísìnyí, ó concern yín àbí ó concern yín? Now ẹ wá jẹ́ kí n wá lọ bí tí mò ń lọ. Tí ọ̀rọ̀ bá délẹ̀, àwọn kan pera wọn ní concern. Oríṣi concern méjì mo wá rí, concern tó dáa àti concern tí ò dáa. Concern tó jẹ́ pé ọmọ wọ́nà bí nǹkan ó ṣe dáa wípé kò gbọdọ̀ bàjẹ́. Ẹ̀mí Ọlọ́run máa ń darí irú àwọn yẹn. Ṣùgbọ́n àwọn concern kan bẹ̀rẹ̀ pé bó bá lè bàjẹ́ kó ṣe kí ni o, kó bàjẹ́. Ẹ wo àwọn concern kan bí ní òpin ọjọ́ ìsinmi, bí ilé ọjọ́ kìíní ọ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ sí mọ́, Maria Magdalene àti Maria kejì sì wà láti wo bòjì náà. Kí ló mú wọn débẹ̀? Concern. Wọ́n wá concerned. Ipe Jésù tí wọ́n ti ẹ̀kan má gbélébùú já lọ bẹ̀. Ǹjẹ́ mọ̀ pé ibi tí concern wọn ti lágbára ni pé obìnrin ni wọ́n o. Wọ́n ò bẹ̀rù àwọn sójà tí wọ́n gbé síbẹ̀. Wọ́n mọ̀ pé òkúta ń bẹ ń bẹ. Àbí ẹni àbẹ́ẹ̀kọ́. Ṣùgbọ́n wọn ò ro nǹkan kan yẹn. Ṣẹ́rẹ́ tó bá ṣe tán tí yóò bá sin Ọlọ́run kò ní wù nǹkan kan ìdíwọ́ kankan. Wọ́n bá láwọn ń lọ. Kí ni wọ́n dẹ̀ ń lọ ṣe? Wọ́n tún lọ kun ara Jésù. Very very wonderful concern. Irú concern yẹn lèmi fẹ́ jẹ́ ń tèmi. Wọ́n ń wá Jésù. Wọ́n ń wá Jésù. Concern. Ṣé ẹ mọ̀ pé ó ti di concern méjì? Ó ti di concern mẹ́ta. Concern àkọ́kọ́ ìní ti Joseph Arimathea tó tọ́jú òkú Jésù. What can you do for Jesus for what he has done for you? Kí la lè ṣe fún Jésù fún nǹkan tó ṣe fún wa? Kò sí nǹkan tá a ṣe tó pọ̀ jù. Bó ṣe kẹ́ múnú èèyàn dùn nítorí Jésù, kẹ́ tọ́ èèyàn ṣe nítorí Jésù, ẹ lè pàdánù èrè rẹ̀. Àwọn oníkọ̀ǹsán ni wípé Jésù sá ti gbẹ̀yẹ́ ó ṣe àníjó rí mọ́lẹ̀ àlàyé
àfi tó àníṣe kò gbọ́dọ̀ àwọn gbọ́dọ̀ bá kanlẹ̀ náà ni. Àtúnrí concern bí o ẹ̀dẹ̀ wo nígbà tí wọ́n sì ń lọ àwọn mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀ wọ́n mọ̀ pé nǹkan tiẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n bá débẹ̀. Ṣé mọ̀ pé inú bíbélì kan sọ wípé wọ́n wò pé òkúta bò làwọn ṣe yí òkúta kú. Ṣé rí tẹ́ ẹ bá ń sin lọ́run bó ti tọ́ àti bó ti yẹ, ṣé rí ẹ̀yin ẹ tẹ̀síwájú kẹ́ ẹ tó déwájú ibi tó kúta wà Ọlọ́run ti lànà. Nígbà tó débẹ̀ ẹ wo nǹkan tó ń lọ ṣẹlẹ̀ sì wo ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀ nítorí áńgẹ́lì Olúwa ti ọ̀run sọ̀kalẹ̀ wá ó sì yí òkúta náà kúrò ó sì jókòó lé. Áńgẹ́lì mélòó ni ná? Àbí òun ni wọ́n sá lò fún. Tẹ́ bá wo ní English ló sọ síbẹ̀ pé an angel. Gbogbo iṣẹ́ tí wọ́n fòru ṣe tí wọ́n fi gbogbo ẹ̀ ṣe tí wọ́n fi làálàá ṣe tí wọ́n ní aláì Jésù ò ní jí dìde gbogbo nǹkan tí wọ́n ṣe áńgẹ́lì ẹ̀yọ kan péré lọ́lọ́run jáde. Tó bá rán méjì tó bá rán mẹ́wàá ẹ̀rí fáyé wọn ti bàjẹ́. Áńgẹ́lì kan péré ó wá yí òkúta kúrò. Ẹ tún gbọ́ wọ́n ní ojú rẹ̀ dàbí mànàmáná. Ta ni wọ́n ń pè ní ọdẹ apẹrin? Ó sì yí òkúta òṣì tí wọ́n bí síbẹ̀ òkúta ribiti yẹn síìlì gbogbo ẹ̀já dànù ó yí dànù. Aṣọ rẹ̀ sì fún bí ẹ̀gbọ̀n òwú nítorí ẹ̀rù wá bá àwọn olùṣọ́ wá rírì wọ́n sì dàbí kíni òkú. Ọlọ́run ò jẹ́ wọn ó kú wọn ò bá ṣiṣẹ́ ṣe. Yes, ṣe rí Ọlọ́run tèmi àtẹ̀yìn sìn ẹ dákun ní Glory Baptist people of God aláfojúsùn ẹ má jẹ́ aṣọ àfojúsùn wa nù. Gbogbo nǹkan tí ń bẹ lẹ́yìn á dálẹ̀ náà kí náà ni á dálẹ̀ ṣùgbọ́n ibi tá à ń lọ yẹn gangan ló ṣe pàtàkì jù. Báwọn yẹn bá ń ba ayé jẹ́ ẹ má jà ba ayé jẹ́. Báwọn yẹn bá ń ti ayé bọ ọ̀run wọn jẹ́ ẹ má jà wo ṣe bẹ́ẹ̀. Ohunkóhun tí ọba náà wọ ẹ jẹ́ ká ṣe. Now ọjọ́ ti lọ. Now ẹ wá wò wọ́n ní áńgẹ́lì náà wá dáhùn àwọn obìnrin wá kọjú dà àwọn good concern. Ó ní ó sì fún àwọn obìnrin náà pé ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù ẹ gbọ́ ohun táwọn gbọ́ ẹ má bẹ̀rù. Now ìgbà tó sọ yẹn tán ó nítorí èmi mọ̀ pé ẹ̀yin wá Jésù gbogbo akitiyan yín ní Glory members ẹ̀ ń ṣe ká nítorí ti Jésù ó mọ̀ ọ́n kì í dẹ̀ jẹnikẹ́ni ní gbèsè. Oyè kan kọ́lẹ̀ ń sìn oyè kan ń jẹ́ ṣe Ọlọ́run fún yín ẹ dẹ̀ rí pé ṣe Ọlọ́run ló ń jẹ́ fún yín ẹ dẹ̀ ń tẹ̀lé ẹ jẹ́ àjọmọ̀ ṣe báyìí lọ. Ọjọ́ ìsinmi ń bọ̀ ọjọ́ ayọ̀ ń bọ̀ ọjọ́ tá a nu gbogbo omijé nù ó ń bọ̀. Now wọ́n wá tún sọ fún obìnrin yẹn wọ́n ní kò sí níyìn nítorí ó ti jíǹde gẹ́gẹ́ bí ó ti wí. Ìròyìn wo leléyìn sà? Wọ́n gba ìròyìn ayọ̀ àwọn náà kọ́ gba ìròyìn ayọ̀. Tẹ́ bá wo ẹsẹ̀ kẹjọ wọ́n tún wá rán wọn ṣe wípé ìròyìn ayọ̀ tẹ́ gbà yẹn o ẹ ṣe kí ni o ẹ máa lọ sọ fáwọn èèyàn. Ní Glory Baptist Church member home and abroad boys and girls men and women ìròyìn ayọ̀ là á máa jẹ́ fún Jésù. Nǹkan tí ìròyìn ayọ̀ ní tiwa lójúkọ Jésù. Ẹsẹ̀ kẹjọ wọn ni wọ́n sì lọ wọ́n bá ń lọ jíṣẹ́. Ǹjẹ́ mọ̀ wípé bí wọ́n ṣe ń lọ ẹwà apá kejì wọ́n ní bí wọ́n sì ti ń lọ sọ fún ẹsẹ̀ kẹsàn-án bí wọ́n ti ń lọ sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wò ó Jésù pàdé wọn. Àwọn ni wọ́n kọ́kọ́ rí Jésù àwọn good and honest concern àwọn náà kọ́ rí Jésù. Ṣé rí ẹ wò ó ọlọ́mọ nǹkan tó ń ṣe o. Olùṣọ́ àgùntàn wa wàásù fún wa níbi 2 weeks ago wípé Olúwa sọ wípé tí àwọn wọ̀nyí bá panu wọn níjọ Palm Sunday rántí ó ní òun ó gbé òkúta dìde. Àwọn ńbo ni Pétérù wà ńbo ni Jòhánù wà lásìkò yẹn. Àwọn obìnrin yìí lọ́lọ́run wá gbéṣẹ́ lé lọ́wọ́ àwọn náà kọ́ rí Jésù tó jíǹde. Àwọn lọ́wọ́ á tún lọ sọ fún àwọn Pétérù náà tún lọ sọ fún Peter wípé Jésù mọ̀ ti jíǹde. Ọdẹ jẹ́ gbàdúrà kan fúnra mi ayé Ọlọ́run Emmanuel Jésù fàyè mi dára rere o èmi ni olùfógo rẹ o. Báwọn kan bá láwọn ò sin ọmọ tán láwọn balẹ̀ ayé jẹ́ Olúwa bàbá sáfọjú lèmi sẹ́lẹ̀ kí n lè máa polongo rẹ. Now bí wọ́n sì ti ń lọ sọ fún wọn ẹ gbọ́ èdè tí Jésù Kristo kọ́ fi pàdé wọn àlàáfíà. Tẹ́ bá ń ṣiṣẹ́ fọlọ́wọ́n kan yẹn ó balẹ̀ ẹ ní mọ sásìn sásán ẹ ní mọ kó irọ́ jọ ẹjẹ́ á tún tẹ̀síwájú. Àwọn kọ̀ǹsán ò tí ì parí iṣẹ́ ń bì yìí o ò tí ì parí iṣẹ́
nígbà tí a bọ́ sí ẹsẹ̀ 11, ǹjẹ́ bí wọ́n sì ti ń lọ wò ó nínú àwọn olùṣọ́ wá sí ìlú, wọ́n ròyìn gbogbo nǹkan wọ̀nyí tí ó ṣe fún àwọn olórí àlùfáà. Ṣé mọ̀ pé àwọn tó rán wọn ṣẹ́ nìyẹn? Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n wá lọ sọ pé ẹ wo iṣẹ́ burúkú lẹ rán wa o. Ṣé rí gbà tó dé báyìí nǹkan báyìí ṣẹlẹ̀, kódà Ọlọ́run ló sọ pé àní kú o nǹkan kan. Wọn ò bá sì kú lóòótọ́, ṣùgbọ́n Ọlọ́run ni wọn ò ní kú kó lè máa ròyìn iṣẹ́. Wọ́n bá lọ ròyìn fáwọn yẹn. Náà nígbà tí wọ́n gbá ròyìn, ẹ tún gbọ́ nǹkan torí Ọlọ́run. Number 12, nígbà tí àwọn pẹ̀lú àgbààgbà péjọ, wọ́n tún ṣe kí ni? Wọ́n tún péjọ nítorí Jésù Kristi olùgbàlà. Ẹ tún wá gbọ́ tí wọ́n sì ṣe kí ni? Kí ni ẹjọ́ ẹmúni ẹja jọ sí sọ́wọ́ fọ́mọ́dà bẹ́ẹ̀ pé bọ́ọ̀ mi mo kàn mú jáde. Tí wọ́n sì ṣe kí ni? Wọ́n sì gbìmọ̀, wọ́n tún gbìmọ̀. Wọ́n wá ṣe kí ni o? Wọ́n fi ọ̀pọ̀ owó fún àwọn ọmọ ogun. Ṣé owó tí ń balẹ̀ ayé jẹ ti pẹ́? Káì. Owó. Tí ẹ bá ti gba owó báyìí, a sì rà pa ẹnu mọ́. Owó tó lè mọ́ nà. Now bí wọ́n ṣe gba owó, ẹ wá gbọ́sẹ̀ tí wọ́n rán wọn. Wọn ò kàn gbowó yẹn fún wọn. Owó ńlá wọn pé o. Owó tó yẹ pé èyàn tó bá dé yẹn bá kọ̀, tó bá lọ sọ fún àyàn pé wọ́n mọ̀ fún wa ní ọgọ̀. Bó o bá tiẹ̀ ní jíṣẹ́ yẹn gan, ó yẹ kó ṣe kí ni? Kó gba owó yẹn. Ó lè làmọ́ láyé. Àbáyé sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn ni. Àwọn náà sì gbà lóòótọ́. Wọ́n wá ní, wọ́n sì wí fún wọn pé ẹ máa gbọ́ o, nǹkan tó wó ń ṣe nìyẹn o. Ẹ wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ẹ wí wípé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá lé òru, wọ́n sì jí gbé lọ nígbà tí àwa sùn. Ẹ jọ ọmọ ológun tó bá sùn lẹ́nu iṣẹ́ tí irú nǹkan yẹn fi ṣẹlẹ̀, kí ló yẹ wọ́n ṣe fún? Ẹ ṣe. Àwọn náà mọ̀. Wọ́n wá ní bí èyí bá dé etí baálẹ̀, àwa ò yí ilé ọkàn padà, a ó sì gbà yín sílẹ̀. Agbára ní jẹ́ bẹ́ẹ̀. Nàìjíríà àwọn èèyàn ń lo agbára, ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n máa ṣe lọ. Ẹ jẹ́ kí òǹkàlùkọ́ máa ṣe lọ. Alágbára tí gba agbára lọ́wọ́ alágbára, tí ó gba ṣòkòtò ń díẹ̀, tí ó yọ okùn ń díẹ̀, tí ò ní ó sọ sí hòhò, ó ń bẹ. Kí ló dé nínú ayé tá a wà yìí? Ayé tó yẹ pé bá a ṣe wà ń bẹ ó nìkan lónìí, fẹ́mi àtẹ̀yìn, fún gbogbo wa. Wọ́n là á gbà sílẹ̀, agbára ló ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n gba owó náà, wọ́n ṣe gẹ́gẹ́ bí a ti kọ́ wọn. Tẹ́ bá ka English Bible, wọ́n ní rúmọ̀ yẹn wá ń káàkiri. Àwọn èèyàn ń parọ́ ń pa èèyàn o. Táwọn èèyàn bá ṣetán láti bà tèèyàn jẹ́, tí wọ́n bá hun irọ́ báyìí, tí wọ́n bá hun irọ́ báyìí, tí wọ́n bá hun báyìí, tẹ́lómi bá rí yín báyìí, á dàbí kó yìnyín níbọn. Á dàbí kó yìnyín níbọn. Ṣùgbọ́n ẹja afilélẹ̀ báyìí pé ẹ̀yin mẹ́jà ṣe nǹkan tí wọ́n fi rí wa mú. Òru ti dé, tí wọ́n fi rí wa mú. Tí wọ́n bá wádìí kí wọ́n sọ bí wọ́n sọ ń pa Jésù yìí pé a rí nǹkan kan lọ́wọ́ rẹ̀. Ẹja gbègbè ayé tó transparent. Ìgbé ayé tó yẹ pé tí wọ́n bá wádìí wa wọn ò rí nǹkan. Ẹ má ní nǹkan kan nípa mọ́. Ẹ má láṣìírí kan. Kódà ẹni tó bá ní kó tètè tú káṣìírí ó tó tú. Èwo ló bẹ́ẹ̀ tànú méjèèjì? Tó bá tú fúnra rẹ̀, àwọn èèyàn mọ̀ pé ẹgbọ̀ kí ló tẹ́ fún bẹ́ẹ̀ kó ṣe. A ní kó lè ọ̀dà tọwọ́ ẹ̀ ó dà á lẹ̀. Ẹ̀yin náà ò ní tíyín ni. Ṣùgbọ́n táṣìírí bá lọ tú létà, tó bá jẹ́ pé létà ìsìn yóò ti pọ̀ jù. Wọ́n wá Jésù, gbogbo nǹkan tí wọ́n ṣe asán ni. Àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ ti dídò ni o. Wọ́n á dẹ̀ parọ́ ìrojú kò rojú. Àwọn náà sì ń ka Bíbélì o. Ṣé wọn ò lẹ́rìí ọkàn ni? Àwọn tó ń ṣe irú ẹ̀, tó ń ṣe irú ẹ̀ nínú ìjọ, nínú ilé, níbi iṣẹ́, ní gbogbo ẹ̀. Ṣé wọn ọ̀pọ̀lọpọ̀ wọn gan ṣé báwọn Farisí láti ẹ̀sọ́ kí là ń sọ Farisí, àwọn akọ̀wé. Ẹ wo agbára àjíǹde fi hàn wípé Ọlọ́run wa ó wà láàyè,
èkejì ó fi hàn pé Jésù Kristi gan Ọlọ́run ni. Ó tún fi hàn wípé agbára ẹ̀mí mímọ́ ó máa ń sọ̀yàn jí. Ìkẹrin ó fi hàn wípé gbogbo wa pátápátá, ìbéèrè tí màmá béèrè nígbà tá a bẹ̀rẹ̀ Sunday school, gbogbo wa tá a bá kú báyìí gbogbo wa la jí dìde. Nínú májẹ̀mú láíláí àṣírí yẹn ti wà ń bẹ ká tó wá sọ nínú májẹ̀mú tuntun. Daniel 12:2 Daniel 12:2 ẹgbọ́n nǹkan tó sọ nígbà tá à ń parí. Daniel 12:2 Daniel 12 yẹn lọ parí ẹ̀ ṣùgbọ́n ẹ wo ẹsẹ̀ kejì. Ẹ wo ẹsẹ̀ kejì. Àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó sùn gbogbo ẹni tó ti kú. Láìké sí kí ni wọ́n pè é kà dáadáa ẹ tún pọ̀ kẹ́dùn rẹ̀. Gbogbo wa pátápátá jí wa dìde. Number 1, àwọn kan tí wọ́n bá jí wọn níbo wọ́n lọ ìyà ìnípẹ̀kun ọ̀run tààrà straight. Yes. Àwọn mìíràn ìtìjú àti ẹ̀gàn àìnípẹ̀kun. Níbẹ̀ la sọ pé iná tí ń jó tí ó ń sùfúrù tí ó mọ tí ó láyé àwọn tó sì ń gbádùn ní apá kejì wọ́n mọ wà láyé. Tẹ́ bá dẹ̀ wo ẹ̀kọ́ tá a kọ́ Sunday school ẹ wò bó ṣe describe ẹ̀ fún wa. Ara kíkú ìkòníṣe aláìsí nǹkan kan ó ń sọ nípa àwa tá a gba Jésù ni. Àwọn tí ò bá gba Jésù wọ́n ti rí di bàjẹ́ kì í ṣèpè. Òun ní ìdánilójú pé èmi àtẹ̀yìn à lè ṣàṣìnù. Paul sọ bẹ́ẹ̀ oníkọ́ báyìí pé Jésù ọba jí ó ní àwa la ṣòtòṣì jùlọ. Ó lè ké ni wá ó là kàn dìfẹ́ǹdì Ọlọ́run lásán ó là kàn péjọpọ̀ akàn tanra wa jẹ lásán ni ká jẹ ká mu ká kú tán náà nu. But ó fìdí ẹ̀ múlẹ̀ ó ní pé no bẹ́ẹ̀ kọ́. Ó fi hàn pé èmi àtẹ̀yìn Ọlọ́run là ń sìn Ọlọ́run alààyè. Then òun ló fún Jésù Kristi ní orúkọ tó borí gbogbo orúkọ. Fílípì orí kejì ẹsẹ̀ kẹsẹ̀ sí ìkọkànlá kí n wá parí ẹ̀ báyìí. Yes. Fílípì orí kejì ẹsẹ̀ kẹsàn sí ìkọkànlá. Ẹ gbọ́ bí tó ti bẹ̀rẹ̀ o. Gbogbo nǹkan tí Jésù Kristi fara dà nítorí tèmi àtàyìn tán ọ wá ní yes nítorí ní English ní therefore Ọlọ́run wá gbéga gidigidi. Yes. Yes. Ẹ ṣé Jésù tèmi àtẹ̀yìn sí ni. Jésù ó sọ wípé èmi ni àjíǹde àti kíni John 11:25. Ó ní èmi ni ọ̀nà ẹ bá ń parí ẹ̀ John 14:6 ó ní kò sẹ́nikẹ́ni tó lè wá. Now ó wá tún sọ wípé nígbà tó ó ní èmi ń lọ kí ni mò ń ṣe ní John 14 yẹn 1 tó kíní kan sọ pé òun lòun lọ pèsè àìsílẹ̀ fún wa. Ṣùgbọ́n nígbà tó di Acts of Apostles chapter 1:11 wọ́n nígbà tó gòkè lọ ó ní òun tó ń ṣe kíni òun padà bọ̀. Ìyẹn ni mo fẹ́ kí èmi àti ẹ̀yin kájọ dìmú. Nígbà tí mò ń gba ẹnu Jésù Kristi sọ̀rọ̀ àti ìránṣẹ́ tí Ọlọ́run gbé kọ́kọ́rọ́ ìjọ ilé lọ́wọ́ tí wọ́n sọ pé àwọn kò wá lọ ìjọba ọ̀run mò ń gbẹnu wọn sọ̀rọ̀ wípé Jésù lòun padà bọ̀. Ẹjọ́ tó bá padà kí ló ń bọ̀ á ṣe? A ní bíbí ọmọ owó mọ́. This time around wọ́n ń bọ̀ wá ṣe ìdájọ́. Now it is operation no mercy. Kò sáànú kò ní fepo bọyọ̀ bóńkálukú ti jẹ́ gangan ni ó ṣe fún un. Ó ní èmi ń bọ̀ kankan èmi láti fi fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ èmi ń bọ̀ kan èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Nǹkan tó wá dùn mọ́ mi ni wípé Jésù mẹ́ni kọ̀ọ̀kan wa kò lè ṣàṣìṣe láti ṣèdájọ́ rẹ̀. Ọmọ mẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo wa pátápátá ṣẹ́rí gbogbo nǹkan tó ń kálukú ń ṣe wọ́nrán àtẹni ṣe dáadáa àti ṣe gbogbo ẹ̀ honestly báyìí ni oríwájú Ọlọ́run tó bá wá dé Ọlọ́run á san fún kálukú ẹni tí bá ń ṣe rere ó ní kó mọ̀ ṣe ẹni tó bá ń ṣe bí kó mọ̀ ṣe ẹ ṣáàjò ń kálukú mọ̀ ṣe lọ. Ṣùgbọ́n ní Glory Baptist Church ẹ má jẹ́ àṣe nǹkan tó wù wá o. Nǹkan wo ni káwọ́ ó ṣe nǹkan tó wù Ọlọ́run ibi tá à ń lọ nìyẹn. So that tó bá dé a lè jọ wọlé sí mi. Yóò ti dáa jù kí n rí yín lọ́hùn. Yóò ti dáa jù kí rẹ́mi oyè kankan owó ẹ̀ báyìí kan wò báyìí. Yes amọ̀dúpẹ́ inú wọn ó dùn
wọ́n ní yóò rí èso làálàá rẹ̀ lórí ó sì dùn. Ẹ dákun iṣẹ́ tá a jọ ń ṣe ẹ já jọ ṣe dá débi tí a ti gba èrè náà débi èrè tá a ti gba èrè. Ẹ má jà ká rẹ̀. Ìpinnu wo là ń ṣe ń pa Jésù? Irú ìgbàgbé wo là ń ṣe gbígbé fún Jésù Kristi? Irú aṣojú wo la jẹ́ fún Jésù Kristi? Ṣé Jésù mọ̀ yín, sọ mọ̀ mí, sọ mọ̀ wá? Tá bá gbádùn agbára àjíǹde rẹ̀, ó ní pé ká gbà pátápátá, ká fàyè wa jìn sí, ká ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀, ká rìn pẹ̀lú rẹ̀, ká hùwà bó ṣe fẹ́. Níbi gbogbo tá a bá dé, ká jẹ́ aṣojú rere, ká mọ wá àlàáfíà, tọrọ mọ aládé àlàáfíà. Gbogbo bí nǹkan bá ṣe dá, ohunkóhun tí ó bá ná wa, ẹ jẹ́ ká ṣe. Tá la ń ṣe fún? Tá la tún ń ṣe fún lẹ́ndì àkejì? Ara wa ni. Ara nínú Olúwa. Ìgbẹ̀yìn mo rò tí mo fi gba Jésù gbọ́, bàbá mi olóore jẹ́ kí gbẹ̀yìn mi dára. ẹ já sọ́dọ̀ àdúrà ní gbólóhùn kan. Mo jẹ́ ń fa ayé mi bọ̀rùn mi jẹ́. Níbo mo kù sí Olúwa mà jọ̀ọ́ tún mi ṣe. Níbo mo ti ń ṣe dáadáa jẹ́ n lè tẹ̀síwájú. Olúwa mọ́ gbẹnikẹ́ni láì láti bà tèmi jẹ́. Mo sì gbàdúrà tẹnikẹ́ni ò ní tọwọ́ mi bàjẹ́ lórúkọ Jésù Kristi. Ẹ já à ń gbàdúrà ni ẹ o. Gbogbo ìgbà àti àkókò tó kù fún mi ti ń lò láyé Olúwa, agbára àjíǹde máa fi tì mí lẹ́yìn. Agbára táwọn yóò dìtẹ̀ mọ́, agbára táwọn yóò gbógun tì, agbára táwọn yóò ṣe gbogbo nǹkan ṣùgbọ́n tí yóò jà sásán lórí mi, lórí ọmọ, lórí ọkọ, lórí iṣẹ́ ìránṣẹ́ mi, lórí ìdáwọ́lé mi, lórí ìsinmi, ẹ jà sọ fọ́lọ́run. Orí ọ̀fẹ́ àánú àti ojú rere rẹ tí mò ń rí gbà nípasẹ̀ Jésù Kristi, Olúwa má jẹ́ kó lọ lásán, má jẹ́ jà sásán, má jẹ́ bọ́ mọ́ mi lọ́wọ́. Ọlọ́run mi má fi mí sílẹ̀, má jẹ́ kí n fi ọ́ sílẹ̀. Má jẹ́ kí ọdún àjíǹde yìí ó jẹ́ àṣemọ́ mi, má ṣe ní ọ̀kan tó kù. Dá mi sí fún ògo rẹ, ṣe ohun gbogbo tí ṣe tèmi láṣẹ pé ẹ gbàdúrà fún ìjọ yìí. Ẹnu ọ̀nà àràpáàdé ò lè borí rẹ̀. Ọlọ́run tó ní ìjọ, ẹ̀yin lẹ ní ìjọ yìí. Ẹ̀yin lẹ gbèrò títí dòní, ẹ mọ̀ yọ agbára àjíǹde fi máa bá wa lọ. Má jẹ́ àsìn àsìnù, iṣẹ́ àmì àti iṣẹ́ àánú kó máa ṣẹlẹ̀ láàrin wa. Ẹ jẹ́ á gbàdúrà fún ìránṣẹ́ tọ́lọ́run ń lò. Reverend Doctor Emmanuel Oyewole Oyekan àti ìyàwó wọn Reverend Doctor Mrs. Oyekan. Bẹ́ẹ̀ mi Ọlọ́run máa ṣe, ẹ gbàdúrà fún wọn, ẹ gbàdúrà fún wọn, ẹ gbàdúrà fún wọn. Oore ọ̀fẹ́, agbára, ààbò, ìpamọ́, ìtẹ̀síwájú láì bojú wẹ̀yìn. Oore ọ̀fẹ́ tí wọ́n fi rù láti wọ́n sọ láyọ̀. Oore ọ̀fẹ́ tí wọ́n fi ní dààmú lórí ìjọ. Oore ọ̀fẹ́ tí ìjọ fi ní dààmú lórí wọn. Oore ọ̀fẹ́ látòkè wá fún wọn àti fún àwa náà gẹ́gẹ́ bí ọmọ ìjọ, lórí ilé wa, lórí iṣẹ́ wa. Ẹ jẹ́ á gbàdúrà fún ara wa náà. Ìrìn àjò ọdún mìíràn ló bẹ̀rẹ̀ yìí. Fà mí lọ́wọ́, dì mí mú, má jẹ́ ń dì ọ́ mú, tí n bá dì ọ́ mú mo lè jáwọ́. Ìwọ ni kò dì mí mú. Níbo la ti nílò ìdáǹdè? Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, agbára ń bẹ nínú orúkọ. Ẹ jẹ́ á ké. Àìsàn yìí mú kúrò, ìṣòro yìí mú kúrò, gbèsè yìí mú kúrò, wàhálà yìí tó mú kúrò. Agbára àjíǹde ṣèyanu láyé mi.
níbi mo ti ń wọ̀ rèé, níbi mo ti ń wọ̀ fún ìrànlọ́wọ́ rèé, mo gbójú mi sókè fún ìrànlọ́wọ́ níbi tí ìrànlọ́wọ́ mi ó ti wá, ìrànlọ́wọ́ mi yóò tọ̀. Agbára tó fi jí Jésù Kristi nínú òkú, Olúwa bàbá ọmọ ìmọ̀, a ní sí egungun yìí lè yè o, wọ́n ní àwọ̀ lọ́mọ, egungun gbígbẹ mi yóò di yíyè, mí ìyè rẹ sí mi, bẹ̀rẹ̀ láti àkókò ìlọ ìgbà ọ̀tun kó bẹ̀rẹ̀ inú ayé mi, ohun gbogbo tó ti jogún fún mi Olúwa jẹ́ ọmọ mi lọ́wọ́, àwọn nǹkan tí mo tún retí Olúwa ṣe fún mi. Èṣù wá láti jalè, láti pa àti láti parun. Má jẹ́ orí mi jà lólè, má jẹ́ orí mi pa, má jẹ́ orí mi parun. Àwọn ọmọ yẹn náà ẹ gbàdúrà, iṣẹ́ ẹ gbàdúrà níbi gbogbo lọ́nà gbogbo. Iye lẹ́kùnrẹ́rẹ́ ń tèmi, ọwọ́ rẹ kó wà láyé mi. Ògo titun lójoojúmọ́ jẹ́ ń rí lò, yọmọ jáde jẹ́ mọ́ rí lò. Àti àwa àti olùṣọ́ àgùntàn wa ká máa jọlá yín lọ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Olúwa ẹ ṣé bàbá nítorí pé ẹ ti gbọ́. Àwa mọ̀ pé ẹ ṣe ju bí a ti lérò lọ tàbí bá a ṣe béèrè. Ògo ni fún orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Ẹ jẹ́ kí a dúpẹ́ àjíǹde. Praise the Lord. Kábíyèsí o, Hósánà o, ẹ̀yin Jésù Kristi, ọba ikú. Kábíyèsí. Kábíyèsí o, Hósánà o, ẹ̀yin Jésù Kristi, ọba ikú.
ọpẹ́ lórí ẹ̀ bàbá. Bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. Bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. Bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. Mo wá sọ pé ọpẹ́ ló yẹ. Ojú bàrẹ̀ bàrẹ̀ bàbá. Oṣù bàrẹ̀ bàrẹ̀. Ojú bàrẹ̀ bàrẹ̀ bàbá. Bàrẹ̀ bàrẹ̀. Bàbá mi ọlọ́run. Oṣù bàrẹ̀ bàrẹ̀ o. Oṣù bàrẹ̀ bàrẹ̀ o. Ojú bàrẹ̀ bàrẹ̀ bàbá. Oṣù bàrẹ̀ bàrẹ̀. Ayérayé nínú àwọn ọ̀run o. Agbára tó sórí ayé lọ. Ọba mi tó wọlé ikú. Tọ́wọ́ ikú tìpìlẹ̀tìpìlẹ̀. Ọba mi tó gbé ikú mi ní ìdẹ́gun. Kábíyèsí o. Alápá kábíkábí. Ọ̀rọ̀ gẹ́gẹ́ iná o. Aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn. Yàgò yàgò ọkùnrin ogun. Ọba mi dájúdá lẹ́gbàdá lọ́kọ̀. Ọba mi ìjọba tọ́jọ́ gbòòrò. Fúfú gbòòrò ọlá. Ẹ̀yẹ kábíyèsí o. Oṣù bàrẹ̀ bàrẹ̀ bàbá. Oṣù bàrẹ̀ bàrẹ̀. Bàbá mi ọlọ́run. Oṣù bàrẹ̀ bàrẹ̀ o. Oṣù bàrẹ̀ bàrẹ̀ o. Ojú bàrẹ̀ rẹ̀ o. Ojú bàrẹ̀ rẹ̀ o. Ọba tá ò rí jáwọ́ rẹ̀. Ojú bàrẹ̀ rẹ̀ o. Ojú bàrẹ̀ bàrẹ̀. Mímọ́ mímọ́ o. Ọba tá ò rí àríṣẹ́ wọn rẹ̀. Oṣù bàrẹ̀ rẹ̀ o. Ojú bàrẹ̀ rẹ̀ o. Mímọ́ mímọ́ Olódùmarè. Àtẹ̀lẹ̀ kárí ayé o. Ojú bàrẹ̀ rẹ̀ o. Ọba tá ò rí jáwọ́ rẹ̀. Ojú bàrẹ̀ rẹ̀ o. Ojú bàrẹ̀ bàrẹ̀. Oṣù bàrẹ̀ rẹ̀ o. Oṣù bàrẹ̀ rẹ̀ o. Ọba tá ò rí àríṣẹ́ wọn rẹ̀. Oṣù bàrẹ̀ rẹ̀ o. Ẹ̀yin Olúwa jẹ́ lọ́rẹ̀ o. Kọ́nà wọ́ sókè. Ṣé mi o, ó ṣe mí o. Ẹ̀yin Olúwa jẹ́ lọ́rẹ̀ dà. Kọ́nà wọ́. Ó ṣe mí o, ó ṣe mí o. Mo dúpẹ́ lọ́wọ́ Jésù olùgbàlà. Hallelujah, mo mọ ọpẹ́ wá. Ènìyàn ló ń kọ́lé alájà mẹ́fà tó jáde láyé. Mo dúpẹ́ lọ́wọ́ Jésù olùgbàlà. Mo dúpẹ́ lọ́wọ́ Jésù olùgbàlà. Mo dúpẹ́ lọ́wọ́ Jésù olùgbàlà. Èyí wọ́wọ́ Jésù ní màá sí ọjà rẹ̀. Èrí wọ́wọ́ Jésù ní máa sin o. Èyí wọ́wọ́ Jésù ní màá sí o. Èrí wọ́wọ́ Jésù ní máa sin o.
Praise the Lord. Níwòyí àmọ́dún a ò ní wá yín tì o. Yóò sojú ẹ̀mí gbogbo wa o. Ó yẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí í dúpẹ́. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín. A yìn ín lógo pé a lè jẹ́ ọ̀kan tí ó wà dúpẹ́ àjíǹde níwájú yín. A ti fi jó àti ohun tá a ní àti fi yìn yín. Olúwa ẹ gba ọpẹ́ wa. Ẹ̀mí ọ̀run Olúwa ẹ gba ìyìn wa. Bàbá bá a ṣe ti tọdún yìí tọdún tó ń bọ̀ má jẹ́ wò ó ṣe lẹ́yìn wa. Má jẹ́ a ṣe nínú àrùn. Má jẹ́ a ṣe nínú ìbànújẹ́. Bàbá ẹ máa sìn wá lọ. Bàbá ọrẹ tá a mú wá ẹ tẹ́wọ́ gbà Olúwa. Ẹ̀mí mọ́ ẹ tẹ́wọ́ gbà Olúwa. A dúpẹ́ pé ẹ̀yin Ọlọ́run wa ti gbọ́. Ògo ni fún orúkọ mímọ́ yín. Jésù Kristi Olúwa wa. A mú ìsìn yìí lọ sí ẹ̀bá ìparí nígbà tí a kọ orin 453 ọ̀tàlélírínwó-dín-méje Jésù yóò jọba ní gbogbo. káka kọmọ náà wá. Ó ní dídúró èmi dúró de Olúwa, ó tẹ́tí sí mi, ó sì gbóhùn ẹ̀kún mi. Ó mú mi gòkè láti inú ihò ìparun wá, ó sì fi ẹsẹ̀ mi ka orí àpáta. Ní tòótọ́, òun kì yóò fa àánú rẹ̀ sẹ́yìn kúrò lọ́dọ̀ mi.
ṣùgbọ́n ìfẹ́ àti òtítọ́ rẹ̀ ni yóò máa pa mí mọ́ nígbà gbogbo. Àmín. Ọlọ́run wa, a tún dúpẹ́ fún àǹfààní ńlá tẹ́ fún wa. A jẹ́wọ́ pé èèyàn Ọlọ́run ni o, lórí ilé wa, iṣẹ́ wa, ayé wa, ibi tẹ́ bá wa dé, àwa kọ́ ẹ̀yin ni o. Gbogbo ohun tẹ́ ṣe fún wa pátápátá nínú àánú ni, ohun gbogbo tá a jẹ́ èèyàn Ọlọ́run ni. Tó náà gbà tá à ń dúpẹ́, tá a mọ rírì yín, pàápàá jùlọ ohun tí Jésù Kristi ṣe fún wa, wípé láyé yá àti lọ́run ló parí iṣẹ́ lórí ayé wa. Bàbá, ọmọ ìmọ̀, ẹ gbà ọpẹ́ wa. A ti ṣe tẹ́lẹ̀ yìí tán, bàbá, ayé kù sílẹ̀ o, ayé kú àrùn òfò àdánù, ẹ bá wa dì pa. Àwa tí inú wa ń dùn táyọ̀ wa ń kún wájú yín báyìí, Olúwa bàbá, èṣù mọ́jọ yá wa lò ó, èṣù mọ́jọ orí wa mú o. Lójú ayé, lójú oorun, ní gbogbo ọ̀nà tẹ́ṣù ti ń dọdẹ wa, tí wọ́n bá dọdẹ yín, mélòó là wá, ṣùgbọ́n a dúpẹ́ nítorí pa níyín lólúwa. Nítorí náà Olúwa, bí ọ̀tá bá dìde bí ẹ̀kún omi, Olúwa ọ̀págun ẹgbẹ́ sí. Tí wọ́n bá dìde sí wa lọ́nà kan níwájú wa, kí wọ́n sáré boríbo. Bíbélì ló sọ bẹ́ẹ̀, ó ní wọ́n sá níwájú wa lọ́nà méje, bẹ́ẹ̀ ni yóò sì rí. Ọ̀tá ò ní rí wa mú o, ayé ò ní rí wa mú o, gbogbo ẹ̀yin Ọlọ́run ó sì máa ràn yí wa ká. Ìjọ yìí a ti gbàdúrà fún, ẹnu ọ̀ràn àpáàdì mọ́jọ borí ìjọ yìí. A ti fi ìránṣẹ́ yín lé yín lọ́wọ́, iṣẹ́ ìránṣẹ́ yẹn títí dópin ẹ̀mí wọn lórúkọ Jésù Kristi. Àánú yẹn ó máa fọhùn, oore ọ̀fẹ́ yẹn ó tó. Ohun gbogbo tí wọ́n nílò lẹ́mìí lọ́kàn lára tí wọ́n fi tẹ̀síwájú láì bójú ẹ̀, láì káàárẹ̀, láì bẹ̀rù, láì fòyà, Olúwa yọ̀ǹda fún wọn. Àwa náà amẹni tá à ń sìn, a ní torí pé Jésù wà láàyè, ọjọ́ ọ̀la wa dájú. Nígbà tá a tún lọ ní ọdún mìíràn, Olúwa máa sìn wá lọ. Mọ̀ dá wa dárin àjò yẹn, mọ̀ wò wá níran. Ohun gbogbo tẹ́ fún wa pátápátá tó mí àti òmí la kó sábẹ́ oore ọ̀fẹ́ yín. Olúwa jẹ́ káàbò yẹn ó dájú lórí wa, ẹ̀rí wa jẹ́ ó pọ̀ sí. Mọ̀ fààyè gbà wá, ibi tó bá yẹ ká wà ní àwa o, olóore wa kó wá jíṣẹ́, fagbára wa ká ire, oore ọ̀fẹ́ yín kó sì tó fún wa. Gẹ́gẹ́ bí ìjọ, gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan tó ń fẹ́ ire, a gbàdúrà, Olúwa, ní convention wa àlàáfíà kó jọba. Convention 2026 yóò yọrí sí rere. Gbogbo ọkàn tí ó lọ pátápátá wọn padà sílé láyọ̀. Gbogbo tí wọ́n ṣe lọ́run, ẹ̀mí Ọlọ́run gbà kóso. Ìrìn àjò ọ̀tun tá a tún bẹ̀rẹ̀ nínú convention, Olúwa ẹ tẹ̀ wá síwájú. Ní local church kọ̀ọ̀kan, ní conference, l'association, ní convention, ẹ máa gbògo lọ. Gbogbo òjò Ọlọ́run káàkiri àgbáyé, ẹ̀yin lẹ́nìjọ́, ẹ̀yin lẹ́gbẹ́jọ́ yín kalẹ̀, Olúwa máa tìjọ yín lẹ́yìn. Àdúrà wa ni pé Olúwa, gbogbo ọkàn tí ò tí ì mọ̀ yín, gbogbo ọkàn tí ò tí ì gbà yín, títí tí wọ́n fi gba Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ọkàn wọn kó máa balẹ̀, ẹ yọ wọn lẹ́nu. Àwọn tó ti gba Jésù tẹ́lẹ̀ tó ti padà, Olúwa wá wọn rí, já wọn gbà lọ́wọ́ Sátánì. Àwa náà nǹkan tẹ́ ń sọ fún wa ni wípé tá a bá rò pa dúró ká kíyèsára ká má bàa ṣubú. Olúwa má jà jọra wa lójú o. Bàbá, ọmọ, ẹ̀mí má jà ṣubú ara o, má jà ṣubú ẹ̀mí o, já délé sinmi. Ògo ni forúkọ yín lókè ọ̀run. A ti ṣe ohun gbogbo tá à ń lọ, Olúwa máa bá wa lọ. Reverend Dr. Emmanuel Oyewole kan, gbogbo wa gbàdúrà fún yín. Iṣẹ́ ìránṣẹ́ yín ti kan ẹnì kọ̀ọ̀kan wa lọ́nà kan tàbọ́nà mìíràn fún rere. Àwa náà wá ń súre fún yín lórúkọ Jésù Kristi, ẹ ní pàdánù èrè. Ọwọ́ àtọwọ́ Ọlọ́run ní fi yín sílẹ̀, ẹ rù láyọ̀, ẹ sọ̀ láyọ̀. Àtàwa àtẹ̀yìn, ilé ológo yẹn, ilé ológo yẹn, ilé ológo yẹn, gbà tá à ń porúkọ Ọlọ́run á wà ń bẹ. Bẹ́ẹ̀ ni yóò sì rí, ó sì ti rí bẹ́ẹ̀ ní orúkọ ńlá àti Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Ẹ já ṣoore ọ̀fẹ́ lápapọ̀. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kí ó máa bá wa gbé láti sísìn lọ àti títí láéláé. Àmín. Praise ye the Lord. The Lord is good.